nínú àwọn tí wọ́n wá tíjọba declare pé kán lọ gbé gbogbo àáfàá àwọn ọlọ́pàá wọ́n wá gbé Ṣéhù náà. Ṣéhù wá mú tẹ̀sùbá àwọn nìkan dání, gbogbo àwọn wọ́n wá ń wọlé lọ gbé àwọn àáfàá kọ̀ọ̀kan mi níjàyè nílùú mi. Wọ́n nígbà tí wọ́n dé station wọ́n sọ fún àwọn ọlọ́pàá pé kí ló dé tẹ̀ ń dá wa láàmú, gbogbo àwọn àáfàá ẹ jẹ́ ká lọ lé lọ kírun fáwọn èèyàn, ẹ jẹ́ ká ṣiṣẹ́ Ọlọ́run. Wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní rí i pé nígbà tó tásìkò tí Ṣéhù dá fún wọn pé tó bá ń da aago méjì tẹ́ bá já lọ kírun, Ọlọ́run mi á sọ̀kalẹ̀ síbí. Department ilé ìbá máa call department wọn á sọ pé ẹ̀fọ́rí ń ṣe àwọn, ọ̀gá orí ń fọ́ ọ̀gá gan, wọ́n ti lọ wo oògùn kò lọ. Ọ̀gá tó bá tún nẹ́ẹ̀tì sí orí tó máa fọ́, àwọn ọmọ kéjì àwọn ọmọọṣẹ́ àwọn ń yàgbẹ́ gbogbo wọn. Ọ wá rí i pé ohun tó ń ṣẹlẹ̀ yóò nọ́mà. Gbogbo ọlọ́pàá kọ́ máa yàgbẹ́ kọ́ máa pàdé àwọn tọ́ílẹ̀tì. Nínú nǹkan tí mo rí pé Ọlọ́run fi kẹ́ṣẹ́ òṣèyẹ ni wọ́n ṣiṣẹ́ kọjá kọ́lọ́run má pè wọ́n lérè. Èrè tọ́lọ́run wá pè wọ́n ni pé wọ́n béèrè pé àwọn fẹ́ kí gbogbo àwọn ọmọ àwọn bí Ànábì Ibrahim náà ṣe béèrè lọ́wọ́ Ọlọ́run alayhi salatu wassalam. Ṣebí Mọ́kà yẹn náà Ànábì Ibrahim ló béèrè pé kọ́lọ́run ṣe ibí níbi tí gbogbo ayé máa wá láti wá máa wárí fún Ọlọ́run, wọ́n máa náwó síbẹ̀. Bóun ni ò parẹ́ dè nìyẹn. Níjọ́ kan àwọn àlejò wà lọ́dọ̀ Ṣéhù, àwọn kan wá láti òdì kejì láti ìlú kan, olówó ni wọ́n. Ọmọ wọn ni wọ́n torí ẹ̀wà, ọmọ yẹn níjọ́ tó ti bí kò sọ̀rọ̀ rí. Odi ni kò lè sọ̀rọ̀. Ọlọ́lá làwọn òbí ẹ̀, gbogbo sọ́jì ni wọ́n ti ṣe, gbogbo nǹkan lọ́ọ́ ti ṣe ọ̀hún rí ṣe. Àwọn kan wá sọ fún wọn pé tẹ́ bá lọ́dọ̀ Ṣẹ̀yẹ lábẹ́òkúta á bá yín ṣe, Ọlọ́run á bá ṣe, Ọlọ́run á gbọ́ sílẹ̀. Ṣé dandan ni kéèyàn lo ẹ̀yà ara èèyàn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ètò bóyá láàrin wòlíì Kristẹni ni tàbí àfáà tàbí babaláwo kó tó di pé iṣẹ́ yẹn máa dáhùn tàbí kó tó pé èèyàn máa là? Kò ń ṣe dandan, kódà kò dáa. Àwọn abẹ́ Ọlọ́run kọ́ ló ń yí sójúmọmọ. Àwọn abẹ́ Ọlọ́run kọ́ ló ń yí sójúmọmọ. Ọwọ́ abẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ lọ́ fi kú lọ́wọ́ bí aago 2 lẹ́yìn ìtọ́kì lórí tán. Lẹ́yìn ìgbà tó àwọn àlejò jókòó pálọ̀ rẹpẹtẹ Ṣéhù jẹ́ wọlé bíi pé tó fẹ́ rí wọn náà wọn ní ẹ̀yìn mi ní dá yín lóhùn ẹ̀kọ́ dára yín láàmú wa ni. Wọ́n sọ bẹ́ẹ̀ fún àwọn àlejò bẹ́ẹ̀. Wọ́n jẹ́ wọlé lọ́jẹ̀ lọ sórí bẹ́ẹ̀ wọ́n jẹ́ kú. Nígbà tó tó àsìkò kan àwọn kan nínú àwọn olóṣà wọ́n fẹ́ dán ìdí ẹni Ọlọ́run Ṣéhù Ṣẹ̀yẹ wò. Ṣéhù Ṣẹ̀yẹ ti kọ́ mọ́sálásí, wọ́n ti ń kí jímọ̀, wọ́n ti ń ṣe wíìrìdì ńbẹ̀. Wọ́n wá gbé eégún, wọ́n gbé ère. Nígbà yẹn jẹ́ ní àwọn Ọlọ́mọlújàyè tí wọ́n bá kọjá ní agbègbè kan lè ṣe nǹkan kan lágbègbè yẹn fún 30 minutes. Wọ́n á gba ọ̀nà yẹn kan pẹ̀lú ìlú àtàríwó àti èrò bó ṣe máa wo àwọn ère ńláńlá. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ṣé mọ̀ pé a ti sọ fún wa pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn, lórí ọ̀rọ̀ àṣà, lórí ọ̀rọ̀ nǹkan tó jẹ́ nǹkan Yorùbá la fẹ́ máa bára wa sọ̀rọ̀ lé lórí tàbí tá a fẹ́ máa gbéyẹ̀wò lórí ìkànnì wa. A wá rìn a lọ sí ọ̀dọ̀ bàbá wa kan ní òní, ibẹ̀ gangan náà la wà tí wọ́n ti gbà wá ní àlejò. Àwọn fúnra ara wọn ni wọ́n máa dárúkọ ara wọn. Bàbá, assalamu alaikum sir. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Alhaji Abdulhafiz Ayinde Ọlọ́runṣẹ̀yẹ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Al-Arfu Samudani. Bàbá kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run. Ẹ ṣé gan, ẹ kú àlejò wa torí àríbẹ̀ ṣe ń ṣèkẹ́ wa lọ́tún lósì lágbára Ọlọ́run ò ní fi kẹ́ ẹ̀ náà lẹ́sìn lórí ayé. Bàbá Adéyínká Àyìndé ó ṣe interview kan fún mi ní last 2 weeks lórí bàbá wa Asidik Ajani Ọlọ́runṣẹ̀yẹ. Àwọn èèyàn wa ń béèrè lọ́tún lósì pé ọ̀ràn fẹ́ mọ bí bàbá wa Samudani, bàbá Sheikh Soliudeen Adio Ọlọ́runṣẹ̀yẹ kọ́lọ́run bá fi ọ̀run kẹ́ wọn, kọ́lọ́run bá mú yẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn. Àwọn lọ́wọ́ rán wa jáde pé àwọn fẹ́ mọ ìkan tàbí méjì nínú ọ̀rọ̀ wọn torí ẹ̀ náà la ṣe débi báyìí. Bàbá mo wá ń béèrè lọ́wọ́ yín pé ta ni bàbá Samudani gangan ní pàtó? A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aláìlọ́wọ́ àná Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ẹni ire látọrí Ṣéhù Soliu tá a dárúkọ wọn yìí tó jẹ́ bàbá Ṣẹ̀yẹ, bàbá Khalifa Bakri Siddiq àti gbogbo àwọn bàbá wa Ṣéhù Kamaruddin àti gbogbo àwọn àgbàlagbà nínú àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ kọ́lọ́ máṣáláì bá aṣàlékún kí àwọn tí wọ́n ṣẹ́kù nínú àwọn ẹni Ọlọ́run kọ́lọ́ máṣáláì fi wá lépa bá iṣẹ́ àwọn ẹni tànú. La hawla wala quwwata illa billah. Mo kí atọ́kùn, mo tún kí
gbogbo àwọn tí wọ́n ń wò wá ẹ ṣé gan sà. kí Ọlọ́run wọlá ìyá náà Muhammad Sallallahu alaihi kọ́lọ́n bá wasallam. wa dúró ti oníkálukú Àmín. kọ́lọ́n bí àbùkátà wa Àmín. àbùkátà Àmín. ti tóbi Al-Qur'an. Sallallahu téèyàn wá ní kéèyàn máa sọ̀rọ̀ nípa Sheikh Soliudeen Al-Arif As-Samadani alaihi ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ gẹ́gẹ́ bí orin àwọn ẹlẹ́sìn kejì wa pé Yeah. tabaníkà ka orin orin olúwa Olúwa, ilẹ̀ aṣú, ilẹ̀ amọ́. Bàbá o. Wàláhì. ọ̀rọ̀ yóò ṣe yẹ ó ṣòro sọ nítorí pé téèyàn bá fẹ́ sọ nígbà míì nínú kéèyàn sọ ọ́ jù ní àbí kéèyàn má sọ kó má tó. tó. gbogbo nǹkan jẹ ní ló ní òdiwọ̀n àsọjù nǹkan a máa bà nǹkan ó jẹ́. máa bà nǹkan jẹ́ àìsọ nǹkan tó ó máa ń dín nǹkan kù. so ìtò wa dájú bẹ́ẹ̀ ni pé kákọ̀ ra sọ ìwọ̀n tá a lè sọ sọ ń bẹ̀. àti tójú ti wá tó torí ọjọ́ orí tí wíwá yìí ṣéǹjì ló kù lẹ́yìn tí bàṣẹ yẹ kú ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà nínú kàrámọ̀ ọgbọ́n àtọlá àti àpọ́nlé tọ́lọ́run fún Ṣóṣẹ̀yẹ ṣẹyẹ. òun náà nínú owó èmi tí mo jókòó yìí nítorí pé ọjọ́ orí mi kéré nígbà tí wọ́n wà láyé àmọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ lójú ayé wọn pátá ni mi ìgbàgbé nígbà tí mo dàgbà so tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí fún gbogbo àwọn ọmọ àti àwọn tọ́lọ́run jẹ́ kí wọ́n gba iwájú wọn kọjá bàbá ṣe jẹ́ wòlé Ọlọ́run àmọ́ tí Ọlọ́run bá fi rú àwọn aráàlú wọn lójú tó fi rú wọn lójú. àwọn apá kan gbà pé wòlé Ọlọ́run ni wọ́n àmọ́ àwọn apá kan wò pé báwo ni wòlé Ọlọ́run ṣe máa ṣe àwọn ṣe sí báyìí àwọn ṣe sí wo ni gẹ́gẹ́ bí hijab láwọn àsìkò yẹn ní ayé ìgbà yẹn kéèyàn máa sọ fún yàn pé ìwọ lágbájá àdúrà tó ń ṣe ó ti fẹ́ gba àwọn àjẹ́ lọ jẹ́ kó rọ́nà lọ́jà ewé kínní lọ́jà ewé kínní lọ́pàpọ̀ bó mọ̀ṣẹ́ máa fi wẹ̀ kádùn ẹ̀ lè dọ́dọ̀ Ọlọ́run ó wá ṣòro fún wa ní tí ò ní ìmọ̀ nípa Ọlọ́run délẹ̀ láti gbà pé èèyàn lè ṣe nǹkan yẹn lóòótọ́ kó ṣe sàárà kó lè rí iwájú Ọlọ́run bá dé nítorí pé àwọn àjẹ́ á máa dínà kí èèyàn wọ wájú Ọlọ́run ní ìgbà míì Ọlọ́run ló fún wọn ní agbára bẹ́ẹ̀ so ó dà gẹ́gẹ́ bí kéèyàn rí sẹ́kítírì kí ó tó rí Ọlọ́run àbí kéèyàn rí àwọn èèyàn kan tí wọ́n jókòó sẹ́nu ọ̀nà ká tó rí gọ́vnà bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn àjẹ́ àti àwọn adínilọ́wọ́ lórí nínú àwọn nǹkan tí mo rò pé ó dúdà pé ó jẹ́ kí àwọn èèyàn doubt wìláyà Ṣóṣẹ̀yẹ níbí nìyẹn nítòsí wa àmọ́ àwọn tó jìnnà nílùú yìí wọ́n mọ iyì Ṣóṣẹ̀yẹ ju àwa tá a wà nínú ìlú yìí lọ kódà ju àwa ọmọ tí wọ́n bí lọ òwúlé Ọlọ́run ni wọ́n àmọ́ wìláyà wọn nítorí ayé ìgbà yẹn gbogbo wìláyà àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń pèpè kò jọ ogun kò jọ wàhálà kò jọ tẹ̀ òun ni wọ́n fi jíṣẹ́ so ó jẹ́ kí Ṣóṣẹ̀yẹ ní àwọn ìṣesí tí èèyàn lè máa rò ńgbà mí pé ọ̀lẹ́ ni Ọlọ́run ṣe báyìí àmọ́ ńgbà tí wọ́n lọ tán àwọn ìṣẹ̀lẹ̀ àti àwọn ohun tọ́lọ́run bá ń ṣe nínú ilé wọn ó jẹ́ kí ayé gbà pé àjẹpẹ́ wòlé Ọlọ́run lélẹ̀ àwọn àsọọ́lẹ̀ wọn lánàá tó tún wá ń ṣe lénìí ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé wòlé Ọlọ́run ni wọ́n nítorí pé lénìí nísìnyí irú àwọn Ṣóṣẹ̀yẹ là nídìí nínú ayé àjẹ́ ni wọ́n púpọ̀ mọ́ irú wọn la nílò nínú ayé báyìí gbogbo pásítọ̀ gbogbo àfáà gbogbo lókàlùkù ló ti ní àwọn oríṣiríṣi tí wọ́n wá ń káàkiri ayé tí wọ́n wá ń gba millions lọ́wọ́ wọn ẹlòmíì ò ní sàn pàápàá nígbà táwọn bàbá Ṣẹ̀yẹ wà kidney problem heart problem heart failure liver problem gbogbo ẹ̀ pátápátá lẹ́sẹ̀kẹsẹ̀ bí báwọn lọ fi síbẹ̀ ní tó bá ti fún ẹ ní nǹkan bá ṣàdúrà fún ẹ ọ wá já àwọn èèyàn pé ẹ lo oògùn tadawo ibadallahi wọn ní ànábì ní ẹ lo oògùn sí àrùn tó bá ń ṣe yín torí pé Ọlọ́run wọn bá ò ní fi àìsàn kan ṣe yín láì fi oògùn ẹ̀ tílẹ̀gbẹ̀ẹ́ ohun táwọn Ṣóṣẹ̀yẹ preach tí wọ́n fi lọ. gẹ́gẹ́ bíi pé kéèyàn lè mọ orí Ọlọ́run kéèyàn lè mọ iye Ọlọ́run. Ọlọ́run kò sí tó kan Ọlọ́run pẹ̀lú pé èèyàn kan kù ẹni tó bá ti débi ibùsọ̀ tiẹ̀ á sọ̀ kalẹ̀ ni iṣẹ́ Ọlọ́run ni àdìyàkàwá àbùká àwọn kan máa ké níbì kan àwọn kan máa rẹ́rìn níbì kan Ọlọ́run wo fíìmù tiẹ̀ ni kò sí tó kan pẹ̀lú pé ẹnìkan kú ẹnìkan bímọ tó bá fẹ́ ṣe ló máa ṣe ìwọ ni kò béèrè yìí tó fẹ́ kọ́ ló ń ṣe sọ́dọ̀ ẹ̀. Bàbá ẹ ṣé gan sà àwọn fans wa wọ́n wá ní ká béèrè pé ibo ni bàbá Ṣẹ̀yẹ ti ṣẹ̀wà gan àti pé ọmọ bo ni wọ́n. Sheikh Soliudeen Al-Arif As-Samadani ọmọ ìlú Toko ni wọ́n ní Abẹ́òkúta ń bì ní Ẹgbàá Aláké ní báyìí ọmọ Toko ni wọ́n èmi mo lọ bẹ̀ bí ẹ̀mí ló kan àmọ́ agboolé yẹn à ń pè lórúkọ kan bọ̀ Toko ni mo máa ń lọ bẹ̀ àmọ́ ṣe mo àkìsábà ń jẹ́ sí àwọn ọbẹ̀ yẹn kódà ní àwọn èèyàn tó ṣì wà ń bẹ̀ tàjẹ̀ mọ̀ tó jẹ́ ẹbí Ṣóṣẹ̀yẹ so wọ́n padà Ọlọ́run pẹ̀lú ìtọ́sọ́nà nígbà tí bàbá wọn kúrò níbẹ̀ yẹn lọ́wọ́ tẹ̀dó sí àgọ́ Ìjẹ̀ṣà ní Ìjàyè so Ṣóṣẹ̀yẹ jẹ́ tẹ̀lé bàbá wọn lọ síbẹ̀. bàbá àwọn èèyàn wá tí wàá ní ká béèrè pé ẹ̀sìn wo ní ìpìlẹ̀ Ọlọ́run Ṣẹ̀yẹ. nípa ìtẹ́ ìbéèrè yẹn ìpìlẹ̀ Ọlọ́run Ṣẹ̀yẹ gan Islam ni. nípìlẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ nígbà tí Islam ò tí rinlẹ̀ dáadáa àwọn ẹ̀sìn àbáláyé tí àwọn èèyàn ń ṣe táwọn bàbá wa ń ṣe tá a bá lọ́wọ́ wọn nígbà yẹn òun náà làwọn náà ń ṣe
nínú orúkọ tí a gbọ́ nítorí pé téèyàn bá lọ sílé bàbá Ṣòṣeyẹ nítòkù ní Níjàyè ní ilé Àgọ́jẹ̀ṣà. bàbá Ṣẹyẹ kì í ṣe tí Ṣòṣeyẹ ilé tí bàbá wọn kọ́ kọ kíní kan wà tó máa ń ṣe bíi frame sẹ́nu ọ̀nà ilé báyìí bíi glass gíláàsì báyìí. lókè ilẹ̀kùn báyìí bẹ́ẹ̀ wọ́n máa ń kọ bí orúkọ wọ́n lè kọ bisimilayi síbẹ̀ ẹlòmíà kọ ẹlòmíì lè kò ilé tọ́ lójú òtítọ́ síbẹ̀ ẹ̀, ohun tí èmi rí níbẹ̀ yẹn tá a gbọ́dọ̀ parọ́ tá a bá ń bẹ̀ ní Ògúnṣẹ̀yẹ Ògúnṣẹ̀yẹ. bẹ́ẹ̀ ni Ògúnṣẹ̀yẹ ni wọ́n kọ síbẹ̀ tó túmọ̀ sí pé ìpìlẹ̀ orúkọ yẹn gan-an o Ògúnṣẹ̀yẹ Ṣẹ̀yẹ ni ni. nígbà tí bàbá wa wọ́n gba Islam wọ́n ń kírun Okay. wọ́n ń ṣètò Ọlọ́run nígbà tí Ṣòṣeyẹ wá dé tí wìláyà fẹ́ máa bẹ̀rẹ̀ oníjọ́ kan ní Ṣòṣeyẹ bẹ̀rẹ̀ àdúrà tán ní orúkọ tá à ń jẹ́ ìbò ṣe dáa tó Ọlọ́run mi sọ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí láti lè rí polongo dáadáa àfi ká pa orúkọ dà bàbá wọn jẹ̀gbà sí wọn lẹ́nu wọn ní Ṣòṣeyẹ wá kan pé ogún kọ̀ọ̀kan ò ṣẹ̀yẹ mọ́ o Ọlọ́run ló ṣẹ̀yẹ láti gbà ṣe bẹ̀rẹ̀ sí níjọ́ ló ń ṣe. bí Ògúnṣẹ̀yẹ ṣe di Ọlọ́run Ṣẹ̀yẹ ni lágbára Ọlọ́run ọba wà ní kò nílé yín. Àmín. Bàbá wọn ní ta ni bàbá wa Soliudeen Àdìó Ọlọ́runṣẹ̀yẹ kéwú lọ́dọ̀ wọn. ohun tó ṣẹlẹ̀ nínú kéwu Ṣòṣeyẹ ni pé Ọlọ́run fún Ṣòṣeyẹ ní ìmọ̀ kan tí wọ́n ń pè ní elémù làdúní Ilé-ìmọ̀ Làdúní. ìmọ̀ kan tó ṣe pé bí àwọn ìmọ̀ tọ́lọ́run bá fún àwọn ànábì Ọlọ́run kan Ọlọ́run bí ìmọ̀ tọ́lọ́run fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. tó sọ fún pé ikra bismi rabbika allazi khalaq máa kà pẹ̀lú orúkọ Ọlọ́run ọba rẹ̀ ọba tó dá tànàbí wa ń sọ fún ẹni tọ́lọ́run bá rán wa gẹ́gẹ́ màlíkà Jibril òun ò lè kà òun ò mọ bó ṣe ń kà ìyẹn wá ní bismi rabbika allazi khalaq pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tó dá ẹ Ìyá máa tó kà. dá ọgbọ̀n nǹkan máa kà ànábì jẹ́ bẹ̀rẹ̀ sí ní kà ànábì mọ kéwú ó mọ Kùránì ó mọ ogun tó yẹ kó mọ̀ ìmọ̀ tọ́lọ́run ṣe fún ànábì Ádámọ̀ náà tó ní wà allama Ádámọ̀ la asma'a kullaha a fi mọ ànábì Ádámọ̀ gbogbo ohun tó ń jẹ́ ìmọ̀ àti gbogbo orúkọ ohun tá a ti dá àti tá a tún ṣì máa dá tí sì máa dá. àti tá a ti dá kó tó dé súnmọ́ àbọ̀dàhù alal màláìka kò sí ohun tá a torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ju pé a fẹ́ gbé lórí gbogbo àwọn màláìka kó jọ̀gá wọn fàkọ́lá àǹbì owó níbi àsìmọ́ yà á òláhi nkùntù sọ̀dìkì ànábì Ádámọ̀ wá dá Ọlọ́run lóhùn gbàtọ́ Ọlọ́run bí léèrè pé kí ló kọ gbogbo àwọn nǹkan yìí ó kó àwọn màláìka jọ ó ṣèdánwò fún wọn gbogbo ẹni tọ́lọ́run bá fẹ́ rán níṣẹ́ lójú ọ̀nà tọ́lọ́run ìmọ̀ lọ́lọ́run máa kọ́kọ́ fi ṣáájú fún ìmọ̀ lọ́lọ́run máa kọ́ fi ṣáájú fún un. ó máa kéwú níwọ̀nba àmọ́ á mọ̀ ju dèdè kéwú tó ké lọ tó túmọ̀ sí pé Ṣòṣeyẹ a lè ní wọn náà fà nítorí pé ẹnikẹ́ni tí ò bá ti láàfà ẹni tí wàmọ́ ń dọ́là ó ṣe é kùn fàṣẹ ìtọ́ ní ṣe ìkókù ẹni tó bá ti sọ àfáànù tí ò náà fà èṣù ló máa mẹ́ntọ̀ ẹ̀. tó Ṣòṣeyẹ gbáwájú àwọn èèyàn kọjá bí àwọn méjì lẹ́yìn tí Ṣòṣeyẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ mímọ̀ a gbọ́ nínú ìtàn pé bàbá kan wà ní bóyá Ìjàyè ni wọ́n ní bàbá yẹn kọ́ wọn ní Quran nígbà tó kọ́ wọn débi kan Ṣòṣeyẹ mọ̀ ju bó ṣe kọ́ wọn lọ nígbà tí bàbá Ṣẹ̀yẹ máa wá padà sílé pé àwọn nǹkan kan mọ́ wọn bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà Ọlọ́run sọ̀kalẹ̀ sí wọn lára ìmọ̀ wá dé nígbà tí ìmọ̀ yẹn dé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fáwọn ànábì Ọlọ́run tí ìmọ̀ sọ̀kalẹ̀ sí wọn lára tán wọ́n ní bàbá tí Ṣòṣeyẹ kọ́kùnrin lọ wọn yẹn wá gbọ́ ròyìn pé Ṣòṣeyẹ ti dàáfà ó wá wá wọn wá òun ò jẹ́ tí ì ṣe tẹ̀fsírì kò tí ì mọ̀ túmọ̀ Kùránì Ṣòṣeyẹ ló wá ṣe tẹ̀fsírì Kùránì fún àwọn ọlọ́kọ̀ bàbá lẹ́ni tó kọ́kọ́ gba òun ló kọ́ wọn ní Kùránì Ṣòṣeyẹ ló wá ṣe tẹ̀fsírì Kùránì fún lọ́kọ́ ní tẹ̀fsírì so ó túmọ̀ sí pé ìmọ̀ Ṣòṣeyẹ ìmọ̀ tó náwó nú látọ̀dọ̀ Ọlọ́run ni. Bàbá nígbà ayé bàbá wa Àsàmọ̀dáàní Ṣéhù Soliudeen Àdìó Ọlọ́runṣẹ̀yẹ àwọn wo ni wọ́n jọ ṣe àwọn wo ni wọ́n jọ lògbà gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀sìn nígbà náà. ní àwọn ọgbà yẹn mo lè má lè ka gbogbo ẹ̀ nítorí pé èyí tó dáa jù ni kéèyàn sọ ohun tó bá mọ̀ èèyàn gbọ́dọ̀ tó pé òun fẹ́ ṣàpọ́nlé ẹni tó tóbi bóyá bàbá ẹ̀ àbí èèyàn ẹ̀ kó wá máa wá yẹpẹrẹ àwọn kan àbí kó máa wá gbé àwọn tó jù wọn lọ sí dèdè wọn àwọn kan wà tí àwọn àgbọ́njú mọ̀ tàjẹ̀ tó gbọ́ nínú ìtàn tí wọ́n jọ lo ìgbà yàtọ̀ sí àwọn àfáà ńláńlá àgbà Ṣéhù Ìsá Ruhul Lai ní Ṣakí nínú àwọn tí wọ́n bá Ṣòṣeyẹ lògbà ni wọ́n máa ń wá Ṣòṣeyẹ wá sí Jàyè kódà mo witness ẹ̀ kan rí tó wá Ṣòṣeyẹ wá tó máa wá tọ́jọ́ ń sọ̀rọ̀ nínú ilé nípa ọ̀rọ̀ orúkọ Ọlọ́run gbogbo àwọn bẹ́ẹ̀ ṣé Abdullahi Olódò láti Ìbàdàn àwọn àfáà bẹ́ẹ̀ bàbá Jíkanlé àwọn yẹn làwọn tó ń wá láti ta tó yẹ pé jọ jímọ̀jímọ̀ wọn lè má wá láti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ṣòṣeyẹ àmọ́ àwọn tí wọ́n jọ lùgbà nínú Abẹ́òkúta yìí àbí àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú wọn lára àwọn ni bàbá wa Mọ̀lánà Ṣéhù Jamiu Òdìdẹ̀ṣọlá bàbá tí wọ́n wà ní Kútọ̀ lórí òkè bí apáta yẹn wòlé Ọlọ́run ni wọ́n nínú àwọn tí wọ́n kún Ṣòṣeyẹ lọ́wọ́ ṣiṣẹ́ nígbà yẹn nìyẹn tó yẹ pé Ṣòṣeyẹ náà ò dínà wọn
àwa ọmọ náà àdínà àwọn bàbá yẹn. Bàbá Shehu Sodiq Adémóyè tó jẹ́ bàbá afáwa àgbà Yasata onífàṣẹ olúwàṣẹ àgbáyé. àgbáyé, àwọn náà nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Shehu Sheye. Ọmọ kéwú ni àwọn àkọ́kọ́ ọmọ kéwú tá a gbọ́ tí Shehu Sheye gbà tí ó jẹ́ fi ara tẹ̀mí sìn tọ́lọ́run jẹ́ padà kó wọn fún wọn lérè. Òun náà ni bàbá àgbà Yasata àti wá àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bàbá wa Shehu Salmon, àwọn bàbá yẹn bàbá àṣìṣà, àwọn ọmọ tiwọn náà ti dà á fà dáadáa, Ọlọ́run ti kẹ́ wọn. Bàbá àṣìṣà yẹn náà àwọn ló máa ń wa mọ́tò Shehu ní gbogbo ibi tí wọ́n bá ń lọ. Ọmọ kéwú náà làwọn náà. So bàbá wa kan náà wọ́n ń pè wọ́n ní bàbá Amọ́dù làwọn ọmọ ìyá wa máa ń pè wọ́n. Bàbá yẹn wà ní ibi tó wà ní Ìgbórè. Àwọn ni mọ́ọ̀mù Ìgbórè lé ní báyìí, àwọn ni mọ́ọ̀mù mọ́sálásí Ìgbórè tó jẹ́ chief imam Central Mosque Ìgbórè. Àwọn ni dèní nínú àwọn tí Shehu Sheye tẹ́síra síwájú Shehu Sheye kọ́ wọn kí wọ́n jẹ́ ìyànjú láfa. Shehu Ibrahim Nọ́là tí wọ́n wà ní Ọbádá, gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àbáwọ̀ Ọmọjọ́rọ̀, Shehu Misbahudeen Ọmọjọ́rọ̀ tó wà ní Òkèjéhùn. Kò sẹ́ni tá a fà tí ó mọ̀ wọn lábẹ́òkúta yìí, wọ́n jẹ́ mọ̀pá akíkanjú èèyàn ni wọ́n. Bẹ́ẹ̀ 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 tí wọ́n pọ̀ lọ tí a lè máa kà wọ́n tán. Bàbá, ní ìgbà kan a máa ń gbọ́ wípé àwọn olórìṣà wọn ò gbọ́dọ̀ wọ agboolé Sheye. Kí ni nǹkan tó fà á? Bẹ́ẹ̀ ni Shehu Sheye jẹ́ ẹni tí wọn kì í tako ẹ̀sìn, wọn ò jẹ́ kí ń bá ẹlẹ́sìn kankan jà. Àtá àwọn olóòṣà àbí aláwo tó bá ní problem láti ìlú kan á wá Shehu Sheye wálé. Shehu wá ní kí ló ṣe ẹ́, tó bá jẹ́ nǹkan ló jẹ́ wàhálà, Shehu wá bá yanjú ẹ̀ pẹ̀lú Al-Qur'an. Àárí tí ó ṣe bẹ́ẹ̀ tí Shehu Sheye tó padà gba Islam látara nǹkan tí wọ́n ṣe fún. Àárí babaláwo tó rí bẹ́ẹ̀. Olóòṣà kan wà tó jẹ́ àgbàlagbà olóòṣà, ó tan mọ́ àwọn ìyá dádì wa lọ́nà kan. Tó bá ti wá kọjá ládùúgbò á kí Shehu á kí. Ó wá dọdún kan, nǹkan kan wá ṣẹlẹ̀, bóyá ó nílò bùkátà kan, Shehu wá lo owó wọn láti fi rán bùkátà yẹn. Ìyá yẹn wá wò pé nígbà tó ọmọ yìí ṣàánú àwọn, kí lóun wá ń dààmú ara òun fún. Nídìí òòṣà tó ń ṣe. Bó ṣe lọ bá Shehu nìyẹn. Shehu wá ní tó bá fẹ́ ṣe Islam, iléyá tó ń bọ̀ yìí, èmi máa kọ́kọ́ ra àgbò ńlá fún ẹ. Shehu Sheye wá fún ló ọtún wá ra àgbò ńlá fún bí ìyá yẹn ṣe gba Islam ni. Ọ̀dà olóòṣà ni. Àmọ́ nígbà tó tó àsìkò kan, àwọn kan nínú àwọn olóòṣà wọ́n fẹ́ dán ìjẹ ẹni Ọlọ́run Shehu Sheye wò. Shehu Sheye ti kọ́ mọ́sálásí, wọ́n ti ń kí jímọ̀, wọ́n ti ń ṣe wíìrìdì ńbẹ̀. Wọ́n wá gbé eégún, wọ́n gbé ère. Nígbà yẹn jẹ́ ní àwọn Ọlọ́mọlújàyè tí wọ́n bá kọjá ní agbègbè kan, ẹ lè ṣe nǹkan kan lágbègbè yẹn fún 30 minutes. Wọ́n á gba ọ̀nà yẹn kan pẹ̀lú ìlú àtàríwó àti èrò bó ṣe máa wo àwọn ère ńláńlá. Nígbà tí Shehu Sheye wá wà ní mọ́sálásí, wọ́ọ́rọ́wọ́ ni wọ́n máa ń kọjá tẹ́lẹ̀. Shehu Sheye wá wò pé ariwo ìwà pọ̀, wàhálà ìpọ̀, wá kọjá, wá kúrò ní ìtòsí mọ́sálásí fún bíi 30 minutes. Wọ́n lùlù. Shehu Sheye wá wò pé ó dà ń pé ogun ẹ̀sìn fẹ́ délé ni. Shehu wá ní kó lọ sọ fún wọn pé kí wọ́n dáwọ́ lù dúró tàbí kí wọ́n kọjá kó má lùlù mọ́. Ẹ mọ̀ pé àwọn náà agbára tó wà lára wọn máa gùn wọ́n bó ṣe dojú ìjà kọ Shehu Sheye ni. Pẹ̀lú agídí wọn. Shehu Sheye bá fi Kùránì dojú kọ wọn. Níjọ́ tá à ń wí, kò sí ẹni tí ò gbọ́ ìtàn yìí lábẹ́òkúta. Ogun tó ń ṣò lórí tẹlifíṣàn tíjọba dá sí ni. Ó padà di wàhálà tó lọ ọ̀dọ̀ ìjọba tí wọ́n fọwọ́ sí wí pé kí àwọn olóòṣà náà kàn àfọ́ ìdí àdúgbò Shehu Sheye. Ogun ṣẹlẹ̀ gan tí Shehu Sheye bá lọ ṣe tẹ̀fsíìrì ní Ìjàyè níwájú títì yẹn níbi bàbá tata Òsírì la máa ń pe bàbá yẹn. Tó bá ti jókòó ńbẹ̀, àwọn olóòṣà yìí wọ́n á mú àsìkò ọdún wọn àbí àsìkò sínú àwẹ̀. Bàbá wà á rí pé àsìkò àwẹ̀ náà bá ń bọ̀ lọ́mọ sábà ń ṣọdún wọn. Tó bá ti wá bẹ̀rẹ̀ wọn á wá lùlù ṣe ní ìtòsí wọn làwa bá wọn bí eléyìí. Ẹ má yẹ ká jàjà ẹbí. Èṣù ti gbòde lé ní o. Ẹ jẹ́ ká fọ́n Ọlọ́run balẹ̀, ẹ jẹ́ ká lọ ṣe tọ́lọ́run lé. Shehu Sheye wá kójọ mọ́ wọn padà wọn ní ṣe tẹ̀fsíìrì. Shehu Sheye náà wá ń retí pé níjọ́ táwọn náà bá wá ń kírun tí wọ́n bá wá lùlù kọjá, àwọn afọlọ́run hàn wọ́n. Shehu Sheye fi Ọlọ́run bá hàn wọ́n. Àwọn náà jẹ́ mọ̀ pé Ọlọ́run bá wà nítorí pé Shehu sọ fún wọn pé máa pa yín wọn, máa wí tegbòtegbò. Wọn ò ní rí orí pápá ẹ ti ṣòṣà bíi máa ṣe yẹn fọlọ́run. Léni lóòótọ́ tíyàn bá lọ wo bẹ̀, èèyàn á mọ̀ pé èèyàn ò ní mọ̀ pé wọ́n ti ṣòṣà bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáyé, ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn, àwọn ẹni Ọlọ́run tẹ̀ ní ká wá bá láti wá béèrè lọ́wọ́ wọn nípa bàbá wa Shehu Soliudeen Adio Ọlọ́runṣẹ̀yẹ, pé ká béèrè nípa wọn, ọ̀dọ̀ wọn náà ni a ti wà yìí. Bàbá ẹ ṣé, ẹ kú àtàárọ̀. Bàbá ní ṣé lóòótọ́ ni bàbá wa Soliudeen Adio Ọlọ́runṣẹ̀yẹ máa ń bá inú ilé lọ kírun nílùú Mẹ́kà nígbà kan? Bẹ́ẹ̀ni. Gbogbo ohun tí à ń sọ yìí kò ń ṣọ̀rọ̀ tó yẹ kí èèyàn sọ ń ta nítorí pé kódà mùsùlùmí ẹgbẹ́ wa gan tí Ọlọ́run ò yé débẹ̀ á bá a jiyàn pé kò rí bẹ́ẹ̀. Àmọ́ mo fi Ọlọ́run ẹlẹ́dàá búra fún yín pé ohun tí mò ń sọ yìí kò sí irọ́ ńbẹ̀.
mo jẹ́ witness nínú orúkọ. bàbá mi náà ti sọ bẹ́ẹ̀ fún mi rí. níjọ́ tí mò ń sọ yìí Shehu Sheye wọ́n wà nínú yàrá èmi sì kéré bóyá mo ṣe wọ primary 1 ní ọdún 6 nígbà yẹn lọ́hùn. bóyá 5 àbọ̀ àbí 6 èmi ni gbogbo àwọn ẹ̀gbọ́n mi ti lọ lé kéwú wọ́n ti sọ wọ́n sèkó lọ sọ fọ́fà nǹkan wá ẹ̀dẹ́ èmi nìkan ni mò ń gbé pẹ̀lú Shehu yàrá wọn ni mò ń sùn máa sùn sílẹ̀ lẹ́ẹ̀ báyìí wọ́n á tẹ́ nǹkan fún mi Shehu wá sùn sórí bẹ́ẹ̀dì ó kọ̀ di òru mo kọ̀ rí pé mi ì rí wọn lórí bẹ́ẹ̀dì mọ́. lórí bẹ́ẹ̀dì mo dìde mo wá wọn káàkiri mi ì rí wọn nígbà tó pẹ́ tí wọ́n padà sórí bẹ́ẹ̀dì yẹn ìgbà tí mo wá rí tí Shehu Sheye wá tí wọ́n wá dé padà mo wá ń fíìlì kankan lórí pé bẹ́ẹ̀dì. àwọn àlejò wà around bí pé àwọn tí ẹ ò jọ táàjọ sùn á tilẹ̀kùn lẹ́yìn Shehu Sheye ń bá wọn sọ̀rọ̀ bí lógàtà àròbíyà wọ́n jọ ń sọ lárúbáwá mi ò gbọ́ lárúbáwá yẹn àmọ́ nínú àwọn ọ̀rọ̀ nígbà yẹn nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn mò ń gbọ́ Ọlọ́run jẹ́ kí díẹ̀díẹ̀ máa yé mi bí kọ́ béèrè nǹkan kan kan dáhùn ọjọ́ ń sọ̀rọ̀ bí kí àwọn ọ̀rẹ́ yẹn wá kíyàn lé. bí pé bá ṣe jọ ń takọ̀rọ̀ sọ yìí. bẹ́ẹ̀ ni so Shehu Sheye wá kí wọ́n jọ sọ̀rọ̀ wọ́n gbà tí wọ́n ní wassalamu alaikum ìlàlẹ́kọ̀ọ́ wọ́n ní pé àtúmọ̀ àpàdé ẹ̀yin ẹ̀mí Ọlọ́run báwọn yẹn ṣe lọ nìyẹn nígbà tí ilẹ̀ wa mọjọ́ yẹn jójó àlàmísì mọ́jú jímọ̀ àwa fẹ́ kí jímọ̀ àwọn ọ̀rẹ́ wọn ti dé láti Èkó àwọn afá kọ̀ọ̀kan àwọn tó jàbúrò ìyá tèmi àtẹ̀gbọ́n ìyá mi tí wọ́n máa ń wá kírun bá lọ bá wọn wọ́n ní dáàdì mi gbàlejò lé àwọn àlejò tọ́pọ̀ wáìtọ́ wà lóyàrá wọn Shehu wá gbọ́ Shehu wá ní ọmọ yìí gbẹ́nẹ́sán ìjọ náà ní Shehu fà mí báyìí láàárọ̀ lọ́wọ́ mi báyìí pé ìwọ ọmọ yìí ó ti gbọ́n ó jẹ̀ tí mímọ́ pé ó lè máa rí ohun tó rí yẹn ó dà Àlífà Sídíkì àtòkù ayémọ yìí àti ayé ẹ mo fún ẹ máa mú lọ ìjọ yẹn lọ́fà mi fa Àlífà Sídíkì ìjọ karùn-ún tí mo wọ primary 1 bí mo ṣe di ọmọ Àlífà Sídíkì nìyẹn tó jẹ́ pé èmi gan gbà pé Shehu Sheye kọ̀ bá Àlífà bí mi ni Àlífà Sídíkì gan ni bàbá tó bí mi so nípa pé kéèyàn lọ kírun Mọ́kà nígbà tí àwa náà wá dàgbà tí Olúwa wá ń tó orúkọ Ọlọ́run díẹ̀díẹ̀ wọ́n pe ìsìn mi kan ní Dóòlà Ànúwàr kò yẹ kí n dárúkọ ẹ̀ ṣùgbọ́n kò sí awo kan nínú èpo ẹ̀pà Dóòlà Ànúwàr yẹn téèyàn bá mọ̀ lóòótọ́ tó bá rí wòlé Ọlọ́run yàn dẹ̀ fún ẹ tó bá ṣe ládùúà tó bá ti ń dijú àlàmísì mọ́jú jímọ̀ téèyàn bá ṣe àsàlátù 11 tó gba ibi tó yẹ kó gbà wọlé nínú dáìrá yẹn wọlé tó bá fi sùn tílẹ̀ bá máa mọ́ ohun tó máa rí ni pé ìrun àsùbàjọ́ yẹn ìrun jímọ̀ àwọn á ti ṣe kọ́mọ̀ á jẹ́ pé Káàbà làwọn ti kí tílẹ̀ bá ti mọ́ á kọ̀ parọ́tà tó bá wọn kí ti ayé ń bí ni ṣùgbọ́n àwọn wòlíì Ọlọ́run wọn ti ẹ̀ ń ṣe wàhálà tó ìta wí yẹn kí wọ́n tó rin ìrìn àjò yẹn àmọ́ bẹ́ẹ̀ ohun tí mo ṣe sọ ni pé ohun tójú tiwa náà bá ṣe kéré mọ́ yìí ohun tójú wa ti ń kàn òun ló jẹ́ kí n sọ pé ó wà lóòótọ́ pé bóyá kò sí yẹn ohun tí èèyàn ò bá mọ̀ kéèyàn má sọ pé kò sí. Bàbá ẹ ṣé gan ẹ kú àtàárọ̀ nígbà ayé bàbá wa bàbá Sọmọdání àwọn olóṣèlú wo ni bàbá bá ṣe tó jẹ́ olóṣèlú tó lámìlaka. nínú àwọn tèmi gbọ́njú mọ̀ tí wọ́n bá Shehu Sheye ṣe kì í ṣe pé bá ṣe gan tó yẹ pé wọ́n máa pe Shehu tó ní dá wọn lóhùn àwọn míì tí wọ́n bá wá Shehu á ṣe dáadáa fún wọn nínú àwọn tó gbajúmọ̀ ní Abíọ́lá wà bàbá MKO Abíọ́lá nígbà tí MKO Abíọ́lá tó fẹ́ lọ fún president tó fẹ́ contest Shehu sọ fún Abíọ́lá pé àwọn bẹ lọ́hùn lórí ọ̀rọ̀ ẹ̀ àwọn ò ní tàn jẹ kò pẹ̀lú ẹni tọ́lọ́run ló máa ṣe president Nàìjíríà wípé ṣùgbọ́n èèyàn ńlá tó jẹ́ ìwà jẹ ní ìwà máa fa mìíràn sórí ipò àmọ́ ò ní jẹ president ò ní débẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n lè fi bẹ Ọlọ́run pàṣítì Shehu láti ṣe ni wọ́n ṣe Shehu ní òun ò ní parọ́ ìyàwó Shehu Kúdírát Abíọ́lá ó máa ń wá sọ́dọ̀ Shehu lálẹ́ àwa bá wọn kọ́ ṣàánú àwọn mọ̀pọ̀ lọ́hún lè lọ́wọ́ lù wọ́n ṣiṣẹ́ Shehu ní tó bá ṣe é ṣe àwọn aṣọ fún un kò ṣeé ṣe ni tó bá ṣe kínní ikú ló máa gbẹ̀yìn ẹ̀ so bọ́lá oúnjẹ sì jẹ́ kó rí nìyẹn nígbà tí ó wá di pé Shehu wá kú tán wọ́n máa ń pe àbúrò Abíọ́lá kan ní Kọ́lá Abíọ́lá pẹ́ nìkan àbúrò Abíọ́lá ó máa ń wá sọ́dọ̀ Àlífà Sídíkì ìjà yẹn la ṣe ń gbéǹgbà yẹn around 1995 or 1996 wọ́n máa ń wá síbẹ̀ ìyá wa kan ń ta oúnjẹ níwájú ta lé kálí fi mú ẹ̀rí bẹ̀ wálé o ìyá wa yẹn wọ́n máa ń pè wọ́n ní ìyá bàjá ìyàwó ṣe bàbá wa tó wà nílùú òyìnbó tí ó dé fún wọn wọ́n ń ta oúnjẹ ráìsì ẹ̀wà búrẹ́dì tó gba àwọn àfà àtàrà àdúgbò máa wá ra oúnjẹ ń bẹ̀ tí bọ̀dá yẹn bá ti dé ó máa fún kan náà àwọn àfà ní owó ó
ó máa ní gbogbo oúnjẹ tí ìyá yẹn ń tà ó máa ní kí Kọ́ serve kọ́ for sáàbù everybody. gbogbo èèyàn wọ́n máa sáàbù gbogbo èèyàn wọ́n á wá san iye owó oúnjẹ ìyá wa yẹn fún wọn ìjọ ó máa ń sábà ń wá bí ìjọ jímọ̀ so nínú àwọn bẹ́ẹ̀ nìyẹn nígbà tó wá tásìkò tí ṣéwù ti ń dàgbà táwọn olóṣèlú bá wá láwọn míì tá àmọ́ orúkọ wọn ẹnìkan wá tó jẹ́ olóṣèlú ńlá wá bá ṣéwù pé òun fẹ́ mú Babangida wá sí ọ̀dọ̀ wọn pé òun jẹ́ ti ròyìn wọn ṣéwù ní ohun tó mi ìfẹ́ rí Babangida kódà Ìyángídá mi wá wọ́n pe ṣéwù títí ṣéwù ò gbé kọ́ọ̀lù wọn títí ṣéwù fi jáde láyé so inú àwọn ọmọ àmójúkúrò àti ìmú ayé fúyẹ́ ìyáyọ ọkàn tí ṣéwù ní ni pé àwọn tẹ̀rù kan tóbi pé tí wọ́n bá dọ́dọ̀ ṣéwù wọ́n máa gbà wọ́n ṣéwù á sọ pé àwọn ọ̀rọ̀ Ọlọ́run lọ́dọ̀ wọn àwọn Ọlọ́run rán mi sí ṣùgbọ́n àwọn olóṣèlú pọ̀ dáadáa tá a lè máa kà àmọ́ ẹyọ kan tí mo sọ yẹn náà ó tó ká fi júwe. bàbá ó wá tó bí ọdún wo ni bàbá wa ṣéwù Soliudeen Adiwolonṣeyẹ tí wọ́n jáde láyé tán lọ bọ́ lọ́hùn. 1994 May 11 1994 ẹni tó bá mọ calculation ọjọ́ tí ò ṣe é gbàgbé. kò ṣe é gbàgbé ọjọ́ yẹn jẹ́ ọjọ́ àlàrúbá Wednesday wọ́n wá sí wọn ní àárọ̀ ọjọ́ kejì ní ọjọ́ àlàmísì ìrọ̀lẹ́ bí ọwọ́ aago mẹ́ta ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n sí wọn níjọ́ Thursday yọmọlẹ Khamis so tíṣe òjẹ́ ti sọ àsọlẹ̀ lórí pé bẹ́ẹ̀ ló ṣe máa rí wọ́n jẹ́ sọ àwọn tí wọ́n máa kírun sáwọn lára àwọn tí wọ́n máa wẹ àwọn kódà wọ́n kó tírà fún bàbá wa kan tó ń pè ní bàbá ọpẹ bíi Ìmáàmù ọpẹ bíi Ìmáàmù Ansarudeen Tàná wọ́n kó tírà fún wọn pé táwọn bá ti jáde láyé o orúkọ Ọlọ́run yìí kà kan síbi orí mi kà kan síbi ẹsẹ̀ mi kà kan sọ́tún àtòsì nínú àwọn nǹkan tí máa fi rìnrìn àjò mi déwájú Ọlọ́run nìyẹn tó máa sìn mí débẹ̀ pẹ̀lú àwọn àsìkáàrù wọ́n jẹ́ sọ pé tó kú àwọn bá pẹ́ ńlẹ̀ jù wípé àwọn màlẹ́kà máa gbókù àwọn lọ sọ́mọ̀ ẹnìkan kò ní rí àwọn mọ́. wọ́n tó kú wọn bá pẹ́ ńlẹ̀ jù wọ́n sọ bẹ́ẹ̀ fún gbogbo wọn ní kọ́ kìlọ̀ fáwọn àfà ẹ má jẹ́ kó kú mi pẹ́ ńlẹ̀ o tó bá pẹ́ ńlẹ̀ jù àwọn màlẹ́kà gbé mi lọ sọ́mọ̀ ẹ ní rí mi sìn. so ẹni tó bá ń dáùtù wìláyà ẹni tí ó sọ pé òwú òtò ẹrù dédé ìtò fẹ́ fi tanná ló mú dání so wòlíì wà wìláyà wà. bàbá tàbá kayọ ọdún tí wọ́n ti jáde láyé yẹn sí 31 years. 31 years bẹ́ẹ̀ ni bàbá mo gbọ́ nígbà kan nígbà tí mo tẹ̀lé bàbá wa Al-Khalifa Sidiq Ajani Olóyìnṣẹ̀yẹ wá sí Ìjàyè lọ́jọ́ Jímọ̀ kan àwọn kan sọ wípé nígbà tí bàbá wa Shehu Soliudeen tí wọ́n jáde láyé tí wọ́n wá tí wọ́n máa gbé wọn sínú yàrá kan wọ́n ní títí di ọjọ́ kejì tí wọ́n fi lọ sí wọn wọ́n ní àwọn òórùn dídùn ló ń jáde lára wọn tí kì í ṣe pé ẹnìkan fi perfume sí wọn lára kí ni ẹ wá rú mi lójú pé ṣé ó lè ṣẹlẹ̀ àbí kò lè ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni tó ṣe é sọ fún mọ́mi wá pé táwọn bá máa jáde láyé wọ́n bá ẹnìkan sọ̀rọ̀ mọ́mi wá ń gbọ́ on overhead wọn pé ìjọ́ táwọn bá máa jáde láyé òru ló máa jẹ́ o á jẹ́ bẹ̀rẹ̀ síjú àlàmísì Wednesday mọ́jú Thursday pé kò jẹ́ pẹ́ mọ́ báwọn ti pa gbogbo ohun táwọn wá ṣe láyé wọ́n ti kọ́kọ́ sọ kò lè pẹ́ mọ́ wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ti kọ́kọ́ sọ fún ìyá wọn pé ìyá mi ẹ bá mọ̀ pé ó pẹ̀lú ìbéèrè tọwọ́ èèyàn ní kí n béèrè. so wọ́n ìyá mọ́mi wá ń gbọ́ tí wọ́n ń sọ fẹ́ nìyẹn pé ìjọ́ táwọn bá máa jáde láyé òru ló máa jẹ́ o mọ́mi wá jẹ́ ni wọ́n ń sùn sọ́dọ̀ wọn lọ́wọ́ gbẹ̀yìn yẹn pé gbẹgbàpà ti ń dé wọn àwọn ọlọ́mọ ń tọ́jú wọn lọ́jọ́ máa ń wà tí ẹ bá kú lóru kílẹ̀ tó mọ̀ ṣe mọ̀ pé lérò nílé wa ó lè di wàhálà káwọn ọmọ mi kan ní problem pẹ̀lú àwọn èèyàn kan máa sọ pé èmi ni mo ṣe wá kan fún wọn máa bí mi lè rí ẹjọ́ àwọn dúkìá tí ò sí lọ́wọ́ mi wọ́n lè ní mo ti kú ẹ má mi ni wàá sàn lọ́yìn ṣe wà lóda àwọn abẹ́ Ọlọ́run kọ́ lọ́hún yìí sójú mọ́mọ́. àwọn abẹ́ Ọlọ́run kọ́ lọ́hún yìí sójú mọ́mọ́. ọwọ́ abẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ lọ́ọ́ fi kú lọ́wọ́ bí aago 2 lẹ́yìn ìtọ́kì lórí tán. lẹ́yìn ìgbà tó àwọn àlejò jókòó pálọ̀ rẹpẹtẹ ṣé ò jẹ́ wọlé bíi pé tó fẹ́ rí wọn náà wọn náà mi ní dáyín lóhùn ẹ̀kọ́ dára yín láàmú wa ni. wọ́n sọ bẹ́ẹ̀ fún àwọn àlejò bẹ́ẹ̀ wọ́n jẹ́ wọlé lọ́jẹ́ lọ sórí bẹ́ẹ̀ wọ́n jẹ́ kú. àwọn èèyàn ń wọlé báyìí wọ́n ń wò wọ́n bí ẹni pé wọ́n torí bí ṣé ò ṣe ṣeré bí kéèyàn máa rẹ́rìn èyí mú káwọn yọ báyìí mo kéré lọ́dún orí àmọ́ mi ò gbàgbé báyìí ṣeré. àwọn èèyàn wá wò pé ṣé òun ṣeré ni títí sí wọ́n jọ́ kìíní wọ́n lọ pé dọ́kítọ̀ wọ́n tẹ̀sí wọ́n lọ́pọ̀ ti kú bọ̀tì lílùkù wọn lórí ilẹ̀ dàbí pé wọ́n rẹ́rìn títí dijọ́ kejì láàárọ̀ iṣẹ́ òṣè wà nìyẹn kò sẹ́nìkan tó rójú ráyè pé wọ́n fẹ́ fi kinní kan sí wọn lára àwọn fẹ́ ṣe ráyè tó wọn jẹ gan bọ́ ṣe ń gbé wọn ara wọn ṣe ń ṣe bó ṣe ń ṣe náà ni ṣé ò sọ fún àwọn èèyàn pé wọ́n sọ fún mọ́mí wa pé kọ́ sọ fún àwọn ẹ̀gbọ́n wa àtàwọn afọ àwọn kí wọ́n pé táwọn bá ti jáde láyé gbogbo wọn gbé Kùránì kọ́ máa ka Suratul Mulk ìpè kẹ́mi yẹn tó jáde lára àwọn á ti mọ̀ pé àwọn ti ń lọ pé kọ́ wá gánàdà kọ́ máa ka Suratul Mulk wàláì mi ò lè gbàgbé àwọn gbá bọ́ọ̀lù lọ́wọ́ lórí ilé kan tó wà lẹ́yìn ilé ní mọ́sálásí ṣé òdìrísì bàbá wa ti ra ilé dẹ́kìn yẹn
nílẹ̀ ilẹ̀ pẹ́tìmẹ̀ntì kan lọ́ọ́ ṣe síbẹ̀ ilé àwọn ìyá Matthew ló ń pè ṣé Idris wá ti ra lé yẹn lẹ́yìn tí òṣèré kú wọ́n rà fún ìyá wọn ibẹ̀ láti ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ bá a ṣe kí zúrì tán láti gbọ́ ariwo lókè tó ń ka Kùránì tabaraka lẹ́sìn bí adé ìmọ̀lẹ́ wàhálà kú léṣẹ́ yẹn ariwo yẹn pọ̀ gbogbo wa sáré táwọn náà lókè la fi gbọ́ táwọn obìnrin bú sí gbé tó ń pariwo ṣé ó ti kú ṣé ó ti kú. pé bàbá tó kírun tán nìsín tó ké zúrì tán nìsín àwọn jẹ dáwọn àlejò lóhùn wọ́n jẹ kú kò jẹ́ sẹ́ni pé ó fọwọ́ kàn wọ́n ṣe nǹkan kan fún wọn títí di ọjọ́ kejì tí wọ́n fi sin wọn jẹ́ yíra padà wọ́n wà pé títí lọ́ fi sin wọ́n yà àwọn èèyàn ń wò pé àbí káwọn ní sùúrù díẹ̀ pé bóyá ṣe ni bàbá bóyá ṣe lọ́kàn sùn àbí nǹkan kan títí tọ́ fi sin wọ́n. bàbá nínú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ipò kélé lẹ́wà nínú ọmọ bàbá. ó jìnnà mo dẹ̀ lè má lè kà á pọ́lọ́ ń ṣàánú ṣé pẹ̀lú ọmọ ṣé ò bí ọmọ tó 30 something àjù bẹ́ẹ̀ lọ ohun tó yẹ kí ṣé ò níyàwó bíi 5-6 ni pé wọ́n ń ṣe iltibdalu sauj bi sauj wọ́n ń pààrọ̀ ìyàwó tí wọ́n bá ti fẹ́ wọ́n fẹ́ àwọn ìyá wa kan tó ti bí àwọn àgbàlagbà àwọn ẹ̀gbọ́n wa nígbà tó wáyé tó ń di ọwọ́ gbẹ̀yìn wọ́n máa fún ṣéwù lóbìnrin mi oníkálukú tó jẹ́ àfa wọ́n fẹ́ kí ẹ bí àwọn fẹ́ ṣéwù wọ́n lè bímọ àlùbáríkà kọ́lọ́hún ṣẹ́yẹ lè wà nílé wọn tó wá fún ṣéwù ò ní gbà mí èmi ṣéwù tí tóbìnrin mi bá ń ṣe bákan tí ṣéwù rí pé bóyá ó ti dàgbà táwọn ò ní lè ṣe lọ́kọláya pẹ̀lú ẹ̀ mọ́ wọ́n á fobìnrin mi rọ́pò ohun tó yẹ kí ìyàwó ṣéwù padà di bíi 6 nìyẹn so mẹ́fẹ̀ẹ̀fà yẹn náà jẹ́ ní ibi kẹ́lù ìmí ìwà tí ṣéwù kọ́ rí mọ́lẹ̀ lára ẹ̀ pé ẹnìkan ló mú wá fún wọn pé kọ́ bá wọn kọ́ fẹ́ àbúrò àwọn wọ́n jẹ́ nífẹ̀ẹ́ wọn ṣéwù jẹ́ rí mọ́lẹ̀ lára ẹ̀ ọmọ kan oṣù ní ṣéwù jẹ́ kó bí. so but gbogbo wa tí wọ́n bí yẹn nígbà tí àwọn olóòṣà yẹn gbógun gbogbo eléégún onígun kó ṣéwù bẹ̀rẹ̀ ẹ̀mọ̀ kò sí bí wọ́n ṣe máa jagun Ọlọ́run tí ò ní fi nǹkan dípò tí ò ní àwọn ọmọ ń kú bíi kógun ṣẹlẹ̀ kí ṣéwù lọ bá àwọn olóòṣà jà kan tó délé ọmọ méjì ti kú gbogbo yàwá àwọn yàwá kọ̀ọ̀kan lọ lùzọ ọmọ 3-4 ẹlòmíì ọmọ 2 gbogbo wọn ni wọ́n lùzọ so ṣé wàá kú ń bímọ lọ níbi pé màmá jagun ẹ̀sìn lọ ní ìtọ́lọ́run bá ní kó ṣẹ́kù Ọlọ́run àjò ṣẹ́kù àwọn ọkùnrin wa jẹ́ 11 àwọn obìnrin wa wọ́n wà níbi bóyá bíi 21 or 22 ní iye obìnrin tí ò bí nínú ọmọkùnrin yẹn èmi jẹ́ nọ́mbà 10 lẹ́yìn mi ó kọ ẹyọ kan which is Burhan Sani. bàbá ẹ kú àtàrọ̀ lágbọ Ọlọ́run àníwá yín tì ẹnì dẹni àwa tí nílé bàbá wa káwá padà sórí ọ̀rọ̀ tẹsán lẹ́ẹ̀kan torí pé wọ́n sọ sítórì kan fún wa pé bàbá wa Shehu Soliudeen Ajani lọ́nṣẹ́ àdúró lọ́nṣẹ́ yẹn wọ́n máa ń sọ fún màmá wọn pé alájà mi ì lè sí ẹ̀hún èmi ni bàbá ẹ̀ ó kọ bí mi sáyé ni o kí ni nǹkan tó bọ̀rọ̀ yẹn ṣé lóòótọ́ ni bàbá máa ń sọ lóòótọ́ ni tó bá ti kí jímọ̀ tán láwọn ìgbà tó ti ń kú díẹ̀ fi Shehu kú tó bá ti kí jímọ̀ tán nígbà tó mólìdì kan bíi mólìdì 1991 àbí 1992 wọ́n ń ṣe mólìdì yẹn lọ́wọ́ wọ́n ṣe fídíò kìíní yẹn síta lẹ́nu tó ẹ bá jẹ́ lọ wo documentary yẹn náà online ẹ máa rí fídíò yẹn ohun tí Shehu tú níbẹ̀ yẹn ohun tó tú téèyàn bá nílà káyè nísìn àwọn èèyàn ṣe wà understand pé àṣìṣe Shehu ń dágbére ni Shehu sọ ń bẹ̀ yẹn pé ìyá wọn jẹ́ wà lójú agbo Shehu ní wọ́n ń sọ ọ̀rọ̀ àfa wòlíì Ọlọ́run kan wọ́n wá ní ó ń ròyìn ara ẹ̀ ó wá fi ra ẹ̀wé ẹyẹ olóńgó ẹyẹ kékeré tó fi sínú kéèjì wípé àwọn èèyàn wá ń wo ẹyẹ yẹn ìgbà tó yá ẹyẹ yẹn fò lọ àwọn èèyàn wá ṣì ń wò pé ẹyẹ wà nù kéèjì Shehu ní èmi tẹ̀ ń wò yìí ẹyẹ olóńgó ni mí ẹyẹ ti fò lọ kéèjì ló kù tẹ̀ ń wò ẹyẹ ti fò lọ kéèjì ló kù tẹ̀ ń wò Shehu ń sọ fún wọn pé ìhun tó ń jẹ́ ṣẹ̀yẹ gangan ẹ̀mí àwọn ó ti wà lọ́dọ̀ Ọlọ́run àwọn ní Bàrìṣà yìí ara tó kù tẹkàn ń wò yìí dàbí cage láìpẹ́ yìí náà ẹ máa mọ̀ pé bí pé fọ́tò lásán lẹ̀ ń wò ó jẹ́ kú bí ọdún 2 kì í ṣòṣèré fún ìyẹn gan tó láti fi mọ̀ pé wọ́n ti mọ̀ pé àwọn ti parí iṣẹ́ wọ́n jẹ́ máa lọ báyà wọn lẹ́yìn jímọ̀ ìyá mi ìfẹ́ kẹ́ ẹ sunkún ni mo ṣe ń bẹ lọ́hùn kó lọ́ mi lára díẹ̀ sí o mo ti parí ohun tí mo wá ṣe mo ti jíṣẹ́ Ọlọ́run mo ti fẹ́ lọ bọ́ lọ́hùn mi àlùjọ náà ti ń dúró dè mí àmọ́ ìyá mi ẹ máa ké torí mi ní sín ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ ké ẹ ké gbé yẹn nísìn nítorí pé ìgbé tẹ́ ẹ fẹ́ ké nígbà tí ẹ bá kú yẹn ò wúlò mọ́ nítorí pé ẹ tó mí bí lọ́mọ ní ohun tọ́lọ́run nítorí bọ́lọ́run ṣe Jésù kò fẹ́ sọ̀kalẹ̀ gbàmù ló fi gbanú Màríà tó mọ́ jáde ó ní ohun tọ́lọ́run fèmí náà ṣe nìyẹn tó tí ń bá wá ṣáájú yín kú tẹ́ ẹ bá ń ké ẹ kàn dára yín láàmú ni èmi ò pẹ̀lú ọmọ yín tó máa sin yín o ṣé òṣèré máa ń sọ fún ìyàwó nìyẹn kò jẹ́ fún tí ìyá ṣé òṣèré ò lè gbà lọ́wọ́ wọn tí Shehu bá ń bínú àbí nǹkan kan ṣẹlẹ̀ sẹ́nìkan tó fẹ́ gba nǹkan tí Shehu náà ò ní ṣe láéláé tí àwọn bá ti jí láàárọ̀ tó bá ti ń wọlé bọ̀ ọ máa fẹ́ kúnlẹ̀ ni o. a máa kí wọn mẹ́sàn-án mẹ́wàá a máa bọ ọkọ mi àdìo kìnnì kan Shehu máa dìde bẹ́ẹ̀ ìyá mi ta ló wá pè nǹkan yẹn ti tán nìyẹn
láìláìláìlá bàbá wa Haji Abdulhafiz Naam. àwọn iṣẹ́ ìyanu wo lẹ mọ̀ tí bàbá ṣe nígbà ayé wọn tẹ́lẹ̀ sọ pé tọ́wọ́n ènìyàn gan ò lè gbàgbé pé. Nínú àwọn karamot ẹyọ kan nínú ẹ̀ tí mo lè sọ àbí kí n sọ méjì, máa sọ kan ní ọwọ́ àárín méjì, máa sọ kan ní ọwọ́ ọ̀gbẹ̀yìn nígbà tó ti ń lọ. Níjọ́ kan àwọn àlejò wà lọ́dọ̀ ṣéwù, àwọn kan wá láti òdì kejì láti ìlú kan, olówó ni wọ́n, ọmọ wọn ni wọ́n torí ẹ̀ wá, ọmọ yẹn níjọ́ tó ti bí kò sọ̀rọ̀ rí, odi ni kò lè sọ̀rọ̀, lọ́lá làwọn òbí ẹ̀ gbogbo sọ́jú ni wọ́n ti ṣe, gbogbo nǹkan lọ́ọ́ ti ṣe ọ̀hún rí ṣe. Àwọn kan wá sọ fún wọn pé tẹ bá lọ́dọ̀ ṣẹ̀yẹ lábẹ́òkúta á bá yín ṣe, ọlọ́run á bá ṣe, ọlọ́run á gbọ́ sí lẹ́nu wọ́n ṣe ń bọ̀ nìyẹn. Ọwọ́ rò pé káwọn kọ́kọ́ èrò jẹ́ máa ń pọ̀, ẹ lè dọ́dọ̀ ṣé o lè ní kẹ́ má rí wọn bá sọ̀rọ̀ kó jẹ́ pé ọ̀la àwọn míì máa lọ sùn sótẹ́ẹ̀lì àbí kọ́ sùn sí mọ́ṣáláṣí ránṣẹ́ rí wọn lọ́la. Ọwọ́ àfọmọ wọn yẹn sínú mọ́tò ní Jai junction, ọwọ́ àfẹsẹ̀ rìn wá, wọn ní kí dírẹ́fà jókòó tì, àwọn méjèèjì ọkọ àti ìyàwó ọwọ́ bá ṣéwù wá bí wọ́n pé ẹ̀yin méjèèjì yìí èmi rẹ̀ ní tó gọ̀ tó yín. Àwọn ẹni bí báwo sá. Àwọn àlejò tẹ wà ń bẹ pẹ̀lú iṣẹ́ àwọn nìkan ló wà ń bẹ. àwọn èèyàn pọ̀ ń bẹ pálọ̀ ṣé ò yọjú sí wọn rẹ̀ ní tó gọ̀ tó yín. ẹ sà kí làwọn ṣe. ìhun tí yàrá torí ẹ̀ lọ ibì kan èèyàn máa ń filẹ̀ sẹ́yìn ni ṣùgbọ́n ìhun tẹ́ torí ẹ̀ wà ẹ filẹ̀ sẹ́yìn nísìnyí ṣé kí n máa bá yín rojọ́ ni ẹ̀yin àkọ́dà yìí ẹ̀yà lọ mọ́ ọmọ yẹn wá. tọ́wọ́n tẹ̀ tí ìṣàlàyé fún ọ bá wa nínú àwọn tọ́lọ́ fún ṣéwù ní karamọ́ nìyẹn tó bá ríyàn báyìí wọn á mọ nǹkan tó ń ṣe ọlọ́run fún wọn lẹ́bùn ẹ̀ ó jẹ́ pé sára gbogbo ọmọ ṣéwù obìnrin wa lásán tí ó bá ń ṣàdúrà lọ́wọ́ tó bá ṣe bí ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ìwà máa rí a máa sọ ogun tó ń ṣẹlẹ̀ sí ẹ nínú àṣẹ tọ́lọ́ fún ṣéwù ṣẹlẹ̀ nìyẹn. So wọ́n wá lọ mú ọmọ yẹn wá nígbà tó ọmọ yẹn dé ṣéwù ní kí ẹnìkan kó lọ bomi wá ṣéwù jẹ́ ká ọkọ̀ ọlọ́run yẹn sínú ẹ̀ wọ́n jẹ́ ṣàdúrà fún ọmọ yẹn wọ́n jẹ́ gba orí ọmọ yẹn báyìí wọ́n jẹ́ sọ fún bàbá àtìyẹ́ pé máa gba nǹkan gidi lọ́wọ́ yín o ọmọ yẹn ní kò sí wàhálà wọ́n jẹ́ sọ fún ọmọ yẹn pé ọ́nìwò kì í sọ̀rọ̀ wọ́n jẹ́ káwútúbà wọ́n jẹ́ ṣàṣàlátù mọ́kànlá fáni Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda títóbi Al-Qur'an pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ìwọ ọmọ yìí Sọ́ọ́líù Àdìó lórúkọ mi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé mi wọ́n kàn gba ọmọ yẹn lórí báyìí ni ọmọ yẹn bá ní Sọ́ọ́líù ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní pé ó pe Sọ́ọ́líù Àdìó ṣé òun ni ẹ máa mọ ọmọ yẹn lọ́wọ́ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú ògo ọlọ́run ọmọ yẹn wà tí wọ́n sọ pé ó ti di ọlọ́lá àwa ò rí mọ́ àmọ́ ó wà nínú ẹlẹ́ẹ̀kejì òun ní jọ́ kan ṣòṣẹ́ wà nílé ó ti kú díẹ̀ kí wọ́n jáde láyé kò ju bí ọ̀sẹ̀ méjì lọ àbọ̀ bí ọ̀sẹ̀ kan tí wọ́n jáde láyé wọ́n wá rán bàbá àṣìṣà bàbá wa kan bàbá àṣìṣà tí mo náà lọ ń wa mọ́tò rẹ̀ àti àwọn kan tó wà ní Ọbádá bẹ́ẹ̀ ni bàbá Haji Ibrahim Nọ́lá ṣé Ibrahim Nọ́lá òkè Nọ́lá nìyẹn bàbá àṣìṣà yẹn ọba ń tòkò lọ ń gbé àwọn lọ bí àfà tí wọ́n bá ṣó Sulaimon kírun jímọ̀ lọ́dọ̀ wọn yẹn àfà ṣẹyẹ bàbá àṣìṣà wá àti àwọn ẹni tó rán yẹn ọmọ ọ̀nà lọ sí north ṣé ò ní pé iléyá táwọn fẹ́ ṣe lọ́dún yìí àwọn fẹ́ kó special ràkúnmí làwọn fẹ́ pa wọ́n wá ní kó lọ ra ràkúnmí wá ní north nígbà táwọn ẹni wá dé north wọ́n wá rí i pé kò jẹ́ sí fóònù dáadáa bọ̀ tó ọ̀nà náà tí bóyá ó ní fóònù tó lè fi pélé bí i landline wọ́n wá ń wá ẹni tó ní landline tó lè sọ fún ṣó pé láti jẹta làwọn tí ń wá irú ràkúnmí tó ní káwọn àwọn orí yorùbá yìí ló ń pè ṣé wàá sọ fún wọn pé ẹni tó ń bá yín wá ràkúnmí tó ṣe oníjìbìtì ni o gbogbo wọ́wọ́ yín ló máa gbà ẹ má bọ̀ nílé tí mo fẹ́ torí ẹ̀ ṣe ràkúnmí gan ó ti fẹ́ bọ́ ẹ má bọ̀ nílé kẹ́ lọ ra màálù tó bá tóbi àtàgbò méjì wọ́n wá ń bọ̀ nílé ṣé o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbi tí wọ́n wà yẹn wọ́n wá ra ràkúnmí wọ́n wá délé wọ́n ra màálù àti àgbò méjì mo fi dá yín lójú pé màálù yẹn àti àgbò yẹn la fi ṣòkú ṣéwù. ọ̀ní nǹkan ràkúnmí yẹn ti fẹ́ bọ́. ó ti fẹ́ bọ́ màálù yẹn àtàgbò yẹn la fi ṣòkú wọn àrà màálù òun la pátá fi ṣe òkú tó túmọ̀ sí pé àsìkò léyà ni àsìkò tí ṣéwù jáde láyé ńgbà yẹn. ìyẹn bẹ́ẹ̀ ìyá kan wọ́n pè wọ́n ní bóyá ìyá rántí àbí nǹkan ìyá yẹn wà ní Ìjàyè lẹ́yìn tí ṣéwù kú ìgbà tí ṣéwù wá kú tó ti pé bí ọdún 10 ìyá yẹn wá ní stroke nínú àwọn jọmọ ṣéwù tó ní táwọn yẹn mọ̀ ní àwọn ọmọ yẹn náà ìlú òyìnbó lọ́wà wọ́n mọ ìyá yẹn ní jọmọ ṣéwù gidi ìyá yẹn bẹ lọ́wọ́ ọmọ ṣéwù ṣàdúrà fún wọn bímọ àwọn ọmọ yẹn wá ti dèèyàn ìgbà tí ṣéwù wá kú ìyá yẹn wá ń ronú pé káníṣẹ́ òṣèré ṣì wà láyé àìrẹ́ tó ń ṣe àwọn ìyá lọ stroke ló ṣe wọ́n ní jọ́ yẹn táwọn ronú yẹn àwọn kọ̀ sùn ni iṣẹ́ òṣèré ṣe dìde lálẹ́ báyìí wọ́n ní bọ́ ṣe bu àwọn mọ́lẹ̀ lórí bẹ́ẹ̀ tọ́ fún àwọn báyìí wọ́n ní báwọn pariwo Allahu Akbar wọ́n táwọn ṣe dìde ńlẹ̀ nìyẹn bí stroke ṣe lọ nìyẹn bó ṣe pa àwọn ọmọ ẹ̀ bọ́ ṣe ń sáré bọ̀ bọ́ ṣe ń bọ̀ nílé wa nìyẹn. wípé àwọn oríṣiríṣi ti wá rú àwọn. bí yàyẹn ṣe dìde tí yàyẹn fi kú wọn ní stroke padà so yẹn náà tó nínú àwọn karamot àwọn ẹni Ọlọ́run. bàbá ẹ kú àtàárọ̀
ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀sẹ̀ lẹ́ẹ̀kan torí ìbéèrè wa ó wà lórí ẹ̀ ní pé bí gbogbo iléeṣẹ́ yẹn ṣe tó látòkè délẹ̀ ààrẹ nìkan nínú iléeṣẹ́ yẹn tó jẹ́ lọ́kùnrin tàbí lóbìnrin tó máa sọ pé iṣẹ́ alumíníọ̀mù ni mò ń ṣe o iṣẹ́ bíríkìlà mò ń ṣe iṣẹ́ kápẹ́ńtà mò ń ṣe iṣẹ́ àpá ni gbogbo iléeṣẹ́ yẹn tí wọ́n ń ṣe tí gbogbo wọn tẹ̀ lọ nídìí ẹ̀ mo wá ní ká béèrè pé kí ni májẹ̀mú tó wà nídìí ẹ̀ nítorí pé àwọn kan máa sọ pé tẹ́yìn bá ṣiṣẹ́ àfà ẹgbẹ́dẹ̀ yìí pé kíní kan kíní kan tí a ò tẹ̀lé olóṣì nínú iléeṣẹ́ yẹn. nínú nǹkan tí mo rí pé Ọlọ́run fi kẹ́ṣẹ́ òṣèyẹ ni wọ́n ṣiṣẹ́ kọjá kọ́lọ́run má pè wọ́n lérè èrè tọ́lọ́run wá pè wọ́n ni pé wọ́n béèrè pé àwọn fẹ́ kí gbogbo àwọn ọmọ àwọn bí ànábì Ibrahim náà ṣe béèrè lọ́wọ́ Ọlọ́run alayhi salatu wassalam ṣebí Mọ́kà yẹn náà ànábì Ibrahim ló béèrè pé kọ́lọ́run ṣe ibí níbi tí gbogbo ayé máa wá láti wá máa wárí fún Ọlọ́run wọ́n máa náwó síbẹ̀ bóun ni ò parẹ́ dè nìyẹn bí wàhálà ṣe ń wà tó àwọn èèyàn òye lọ Mọ́kà bówó ẹ̀ ṣe wọ́n yé lọ àdéhùn lọ́lọ́run kì í yẹ̀ àdéhùn tí èmi yìí lọ sùkúù mo lọ sùkúù 2011 mo ṣe tán mo kọ́ ṣe diploma nígbà tí mo parí diploma mo ṣe direct entry mo wọlé mo ṣe sesap fún wọn ní admission sí direct sí kíní full time mo wá ṣe part time sesap yẹn 5 years lálò ó mìíràn pé mo fẹ́ lò tó bí 10 to 11 years ní university. lẹ́yìn ìgbà yẹn náà ilé kéwú tó wà ń bẹ̀ o. kéwú díẹ̀ lèmi ké Ọlọ́run kọ́ padà kọ́ mi ní nǹkan tí mo ní láti fi wúlò fẹ́ sí Ọlọ́run ni mi ìráyè kéwú rárá ìwọ̀n bá díẹ̀ tí mo mú kí n tó lọ sùkúù yẹn náà ni mo kéde ní òun náà ni mo jẹ́ fi ń wúlò fún Ọlọ́run tí mo fi ń ṣiṣẹ́ Ọlọ́run jẹ́ gbà fún mi bẹ́ẹ̀ ó ṣòro tí n bá fẹnu mi sọ fún yàn ó máa rò pé mo jáde sáná wì ní so ohun tí mo kọ níbẹ̀ lára ìmọ́lẹ̀ tó wà lára àwọn ẹni Ọlọ́run nìyẹn pé wọ́n máa ń béèrè ẹni tọ́lọ́run bá jẹ́ ti ṣe so ohun tí mo fẹ́ fà yẹn bẹ̀ ni pé ìwé tí mo wá lọ kà yẹn àníyàn mi ni pé mo máa kàwé yẹn mo máa ṣe bank accounting ni mo lọ ṣe. ọmọ ló ṣe yẹn máa ṣe báńkì. bẹ́ẹ̀ tí mo rò ní ẹ láàrin méjì mo kàn rí pé àwọn tíṣà àwọn lecturer wa gangan máa wá mi wálé. láti wá ṣètò. mo ń ṣàdúrà fún wọn máa lọ wálú à ń lé wọn mi ìwà aráyè mọ́ ó padà dípẹ́ àwọn lecturer tá a máa sọ fún mi pé kí n má wọrí n tí n bá mọ̀ kí n kọ àwọn help mi nínú exam títí wọ́n clear mi mo ṣetán lóṣù kìí ṣe pé mo ní carry over kankan mi problem kankan mi jẹ́ brilliant nínú ìwé but màá try kí n kọ nǹkan tí ó dáa kí n ṣáà over 40 nínú gbogbo exam wa so bí mo ṣe ṣetán lóṣù nìyẹn so àwọn ẹ̀gbọ́n mi obìnrin mi náà wọ́n kàwé dáadáa ara àwọn ẹ̀gbọ́n wa tó jóbìnrin bíi 2 mẹ́ta tó ń ṣiṣẹ́ lFMC èmi ń ṣiṣẹ́ ní IRS lókè mọ́sán èmi ń ṣiṣẹ́ ńlá èmi ń ṣe teacher tó jẹ́ ìtọ́ bí èmílé alájà àlílà ń ṣiṣẹ́ teacher so àwọn obìnrin wa rí lè ń ṣiṣẹ́ ìkan náà àwọn ẹ̀gbọ́n wa náà tó jẹ́ second born bàbá wa lóbìnrin ọ̀gá ni wọ́n nínú ní àwọn civil defence lẹ́kọ̀ọ́ ọ̀gá dáadáa ni wọ́n so àwọn obìnrin wa ṣiṣẹ́ ṣùgbọ́n ìjẹ́ wòlíì yẹn náà wà lára wọn gbogbo wọn tẹ bá kàn wọ́n ẹ máa níbi tó wà yẹn gangan tẹ bá kàn wọ́n ẹ máa mọ̀ pàfà ni wọ́n so àwa tá a bá jọkùnrin gbogbo ọ̀nà la gbé láti bá ṣiṣẹ́ mi Ọlọ́run òjò work. gẹ́gẹ́ bí májẹ̀mú tó wà láàrin Ọlọ́run àti bàbá wa. tí yóò bá fẹ́ sọ pé ọ̀lẹ làwọn kan kò ń ṣe bí ilé wa ìjà àfa wa àtọlẹ̀dọ́lẹ̀ ni kì í ṣe pé bóyá nítorí àfẹ́ ṣiṣẹ́ àfẹ́ ṣiṣẹ́ àwa gan láì májẹ̀mú Ọlọ́run láàrin ẹ̀yà àti bàbá wa àtọlọ́run òun ni ò jẹ́ ká lè ṣe nǹkan mi Ọlọ́run ò wá ara iṣẹ́ wọn yẹn láre nítorí pé nídìí ihun tí wọ́n ń gbé ayé ṣe lóore ni gbogbo wa ń ṣe nídìí ìjà àfa yẹn èèyàn ò lè rìn kórí ẹ̀ má mi ò tá a bá ń wo àwọn wà kan tó sọ pé wọ́n ṣe nǹkan tí ò dáa wọ́n ṣe nǹkan tí ò dáa gbogbo èèyàn náà ló ń ṣe téèyàn bá wà ní báǹkì náà níjọ́ míì náà ó lè sáìn fọ́ọ̀mù kan tí ò jẹ́ kó sáìn tó máa di wàhálà wọ́n á ṣètò ẹ̀ èèyàn má kọjá àlà Ọlọ́run ni. bàbá wa ẹ ṣé ẹ kú àtàrọ̀ mo gbọ́rọ̀ kan lẹ́nu bàbá wa Cyrus Ọmọdáni wọ́n ní bàbá wa Ọlọ́runṣẹ̀yẹ wọ́n ní ọ̀rẹ́ kan nígbà kan tó jẹ́ ọlọ́pàá tọ́lọ́pàá yẹn wá fẹ́ gbàbọ̀dè fún wọn tó fẹ́ lọ mú pàṣẹ wọn lẹ́nu police station wọ́n wá ní gbàtàn dé police station pé bóyá ìgbẹ̀ngbọ̀n àwọn ọlọ́pàá mọ́ gbogbo wọn mo fẹ́ kẹ́ ṣàlàyé díẹ̀ fún wa náà sá. mo lè ti dáyé àmọ́ mi ò gbọ́njú búrí sí nìyẹn àmọ́ mo gbọ́ dáadáa lẹ́nu àwọn àgbàlagbà tí wọ́n wà pẹ̀lú ṣéwù. bàbá kan wà ní Jàyè àgbàlagbà fáà ni ó jẹ́ fámílì àwọn ìyá tiwa tí wọ́n mọ̀ Jàyè níyàwó. nígbà tí wọ́n gbé àwọn àfà kò ní ṣe ṣéwù ṣẹ̀yẹ nìkan lọ́gbé wọ́n ní wàhálà kan ń ṣẹlẹ̀ nílùú bí àwọn ìgbà táwọn èèyàn ń pa àwọn èèyàn káàkiri. wọ́n wá wò pé àwọn àfà ńláńlá tí wọ́n mọ̀ tí àwọn àlejò máa ń lọ ọ̀dọ̀ wọn dáadáa àtàwọn babaláwo kan máa lọ gbé wọn kò jẹ́ sí lábẹ́òkúta yìí kọ́ tó káyàn 2 mẹ́ta. bàbá ní àkọ́kọ́. nínú àwọn tí wọ́n wá tíjọba declare kan lọ gbé gbogbo àfà àwọn ọlọ́pàá ọwọ́ wa gbé ṣéwù náà ṣéwù wa mú tẹ̀sùbá àwọn nìkan dání gbogbo àwọn ọwọ́ wọlé lọ gbé àwọn àfà kọ̀ọ̀kan mi ní Jàyè nílùú mi wọ́n nígbà tí wọ́n dé station wọ́n sọ fún àwọn ọlọ́pàá pé kí ló dé tẹ̀ ń dá wa láàmú gbogbo àwọn àfà ẹ jẹ́ ká lọ lé lọ kírun fáwọn èèyàn ẹ jẹ́ ká ṣiṣẹ́ Ọlọ́run
wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní rí i pé nígbà tó tásìkò tí ṣé ò dá fún wọn pé tó bá ń da aago méjì tẹ́ bàjẹ́ lọ kírun ọlọ́run mi á sọ̀kalẹ̀ síbí bí yóò ní gbà ìmọ̀ wọn wò pé kí ló ń ṣe léyìí ṣé wàá mú tẹ̀síwá wọn wọ́n fà á wọ́n ní wọn tún jẹ́ kọ́ lo tẹ̀síwá àmọ́ ṣé ó bẹ̀rẹ̀ sí ní fọwọ́ kà tí wọ́n kà nígbà tó máa tó ìṣẹ́jú mélòó kan táwọn department ilé ìbá máa call department wọn á sọ pé ẹ̀fọ́rí ń ṣe àwọn ọ̀gá orí ń fọ́ ọ̀gá gan wọ́n ti lọ rògùn kò lọ ọ̀gá tó bá tún nẹ́ẹ̀tì sí orí tó máa fọ́ àwọn ọmọ kéjì àwọn ọmọọṣẹ́ àwọn ń yàgbẹ́ gbogbo wọn ọ wá rí i pé ohun tó ń ṣẹlẹ̀ yóò nọ́mà gbogbo ọlọ́pàá kọ́ máa yàgbẹ́ kọ́ máa pàdé àwọn tọ́ílẹ̀tì kí àwọn ọ̀gá akórí máa fọ́ wọn. láyé gbogbo lóògùn yàgbẹ́. wọ́n wá rò pé nígbà tó máa fi tó wákàtí kan gbogbo àáfàá Abẹ́òkúta wọ́n ti fẹ́ẹ̀ tán sí police station wọ́n wá lọ jókòó wọ́n wá lọ gba ṣíà wọ́n rẹ̀ ti ṣíà wọ́n ń jókòó àwọn náà wá wò pé eléyìí tiẹ̀ tí wọ́n fẹ́ dá wà lálẹ́ àwọn ò ní gbádùn ara wọn ní station yìí àwọn ò nálàáfíà àwọn èrò tó ń wá ìgan wọ́n ti pọ̀ jù ẹ máa lọlé ọ̀rọ̀ àṣeṣeyẹ àtàwọn àfa àwọn ṣe fi bọ̀ ṣe wọn ọlọ́pàá ṣe ó dáa níbi tọ́wọ́ dé ó dẹ̀ ń pẹ́ máma wa lọ bàbá wa ní ọ̀hún bàbá ṣé wàá ní àwọn ò lọ o bẹ́ẹ̀ bá ṣé òní kan máa lọ ẹ bá fẹ́ kí n lọ gbogbo àwọn ilé yẹn máa ń bí sùn gbogbo àwọn tó kù tájọ wáyé náà lè máa filẹ̀ wọn ni wọ́n ṣe yọ̀ǹda gbogbo àwọn àfa nìyẹn kí nìyẹn pẹ̀lú tó sọ àwọn àfa Àjàyí àti àwọn àfa kan di ẹni tí wọ́n gbà fún ṣòṣeyẹ ìtàn tí mò ń sọ yìí kò ń ṣètàn tó mú ara gbogbo àwọn ará Abẹ́òkúta mú. mo gbọ́ mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn wa kan tún gbọ́ ọ̀rọ̀ yẹn sí bàbá nígbà ayé bàbá wa tàbí ká sọ pé nígbà ayé bàbá wa Àsídíkì Àjàní Ọlọ́runṣeyẹ ṣé bí àwọn èèyàn ṣe ń ṣe iṣẹ́ àáfà tàbí ká sọ pé bí àwọn èèyàn ṣe ń ṣe ẹ̀sìn nígbà yẹn ṣé bẹ́ẹ̀ lọ ṣe ń ṣe nísìn. bẹ́ẹ̀ kọ́ kódà àwa tá a jọmọ àwọn ẹni Ọlọ́run tá a jọmọ àwọn tá à ń ròyìn yìí a ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn a ṣiṣẹ́ wọn a jẹ̀ṣàfà a ṣe Islam bíi tiwọn. bọ́n ṣe ṣe gbà yẹn àmọ́ tá a bá sọ pé a ṣe kì í ṣe pé àwa la ṣe bẹ́ẹ̀ o Ọlọ́run ni o Ọlọ́run máa ń mú ìgbà wá pẹ̀lú àwọn àfáànú ìgbà ó máa mú wòlíì wá pẹ̀lú àwọn wòlíì inú ìgbà ẹ rí pé ayé tá a wà yín sìn nígbà yẹn jìbìtì táwọn èèyàn máa ń ṣe face to face pé kán gbé kinní kan lọ báyàn lẹ́kọ̀ọ́ àbí kán lọ pàdé òyìnbó kan nílùú kan kọ́dọ́gbọ́n gbé kinní kan fún pé owó ni kán gba góòdì lọ́wọ́ ẹ̀ àbí kán bí kò bẹ́ẹ̀ ṣe pàṣípààrọ̀ káwọn kan sọ pé àwọn ń ṣe importer and exporter bí síbẹ̀sì tó kọjá yìí kọ́ fi fake kinní ra mọ́tò láti òyìnbó kọ́ wá ta Nàìjíríà àwọn jìbìtì bẹ́ẹ̀ làwọn èèyàn ń lò àwọn àfáà tí wọ́n lè àndú àwọn orú àwọn èèyàn bẹ́ẹ̀ bí kẹ́nìkan wà lẹ́wọ̀n kan fẹ́ kó bọ́ tàǹjọ́ yẹn kíjọba ìlú òyìnbó má lè fi ìyà jẹ àwọn àfáà bẹ́ẹ̀ lọ wà láti nígbà yẹn àwọn àfáà kan sọ fún yàn pé òun ṣe jìbìtì jáwọ́nú ẹ̀ lọ́lọ́run bá fi pilẹ̀ ẹ̀sìn nígbà tí ìgbà tiwa yìí náà ti wá dé àwọn ọmọ kan ń ṣe yahoo àwọn kan ń ṣe gbá àwọn kan ń ṣe kinní kan àwọn àfáà àgbà yìí náà làwa tá a wà nù gbà. gẹ́gẹ́ bí bọ́lọ́run ṣe kọ́ nìyẹn ọlọ́pàá mú àwọn àfáà fi wọ́n lẹ̀ a mú pásítọ̀ a fi wọ́n lẹ̀ a babaláwo a fi wọ́n lẹ̀ àfi ẹni tí Ọlọ́run máa fìyà jẹ lé ẹni tó ń pààyàn àbí ẹni tó ń ṣe ohun tí ò ní jẹ́ kí ayé rojú àmọ́ gbẹ́ni tó bá ti jẹ́ pé bí àwọn bàbá àtijọ́ yẹn ṣe ń gba àwọn èèyàn là ṣẹ́ni tí ọmọ ẹ̀ wà tó bímọ kan tó jẹ́ òun ló ń ṣàánú gbogbo ẹbí wọn tó wà ní Amẹ́ríkà tó wá pàdé àwọn kan tó ń ṣe idán kan tó wá rò pé bóyá wọn sáré rówó ọmọ dáadáa ni àmọ́ nítorí àti dèèyàn àwọn ẹbí àti gbáyé gbádùn ló jẹ́ kó sáré kinní yẹn tí ò da ṣẹ́ká ní kó kú sẹ́wọ̀n ni tó bá ti wá di pé wọ́n mú àwa máa wò pé ìyẹn ń ké alásàlátù wa ni a máa sọ fún pé nítorí ọmọ ẹ ṣe ò da àmọ́ ẹ jẹ́ ká bẹ lọ́hùn kọ́lọ́hún bá a yọ kúrò láì fàlọ́ àmọ́ yẹ fàlọ́ àwọn yóò ṣe àlùnà tọ́lọ́hún bá tiẹ̀ máa padà béèrè lọ́wọ́ ẹ̀ àbá tọrọ àforíjì òun náà tọrọ àforíjì tó bá di kọ́lọ́hún bá wa yọ bẹ́ẹ̀ làwọn bàbá wa yẹn ṣe ń ṣe àwa tá a wá ń sìn náà lágbára tó wọn ni àmọ́ orí pa wọn náà là ń rìn ó túmọ̀ sí pé a lè ṣe bí àwọn ẹni tàná gẹ́gẹ́ báwọn ẹni tàná náà ṣe lè ṣe bí àwọn ànábì àwa tá a wà tèmi náà irú àwọn tí a lè ṣe bí àwọn bàbá tàná a máa gbìyànjú. bàbá ṣé mo wá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yẹn má bínú sá ṣé dandan ni kéèyàn lo ẹ̀yà ara èèyàn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ètò bóyá láàrin wòlíì kírísítẹ́nì ni tàbí àfà tàbí babaláwo kó tó di pé iṣẹ́ yẹn máa dáhùn tàbí kó tó pé èèyàn máa là. kò ń ṣe dandan kódà kò dáa ṣùgbọ́n ẹnikẹ́ni tẹ bá rí tó bá ti tẹra mọ́ kínní yẹn tó ń ṣe fúnra rẹ̀ ó mọ̀ fúnra rẹ̀ pé wà kọ́lọ́pàá má mú pàápàá fúnra rẹ̀ ènìyàn gan fún ẹ̀ ó mọ̀ pé òun ò lọ́la. ó mọ̀ pé òun ò lọ́la. àwọn kan àárẹ̀ tó máa ṣe gbẹ̀yìn ó wà lára ẹ̀ àwọn kan wà wọ́n máa ṣe Ọlọ́run máa fún wọn lórí ọ̀fẹ́ nínú èèyàn 100 tipátipá lẹ́ máa fi rí méjì tó lè jẹ lọ tó yẹ pé wọ́n á ṣe wọn pààyàn bóyá lọ wú orí kan níbì kan àbí wọ́n rí níbì kan wọ́n fi ṣoògùn bóyá Ọlọ́run ti kádàrá pé wọ́n máa padà dèèyàn látàrẹ̀ tó bá déèyàn yẹn nínú èèyàn 200 tipátipá lẹ́ máa fi rí méjì tó máa mórí bọ́ àmọ́ mórí bọ́ yẹn náà àròjọ lọ́dọ̀ Ọlọ́run
tàbí kóun náà padà lùsì ọmọ kan nígbà tó bá ń dọwọ́ tó gbẹ̀yìn bá tó dọwọ́ máa gbẹ̀yìn fìlì pé òun náà ti nǹkan tí ṣe mo ṣe ń gbà yẹn òun ló padà lẹ̀san ẹ̀ ló wá ń so ṣẹlẹ̀ ogun ká fi èèyàn ṣoògùn ká pààyàn ká gbé ẹ̀yà ara èèyàn láti ṣoògùn kò ń ṣoògùn Abẹ́òkúta ìṣògùn ẹ̀gbà kò ń ṣoògùn Abẹ́òkúta ẹ lọ wo gbogbo àwọn ìwé ògùn tí ẹ bá máa ń rí lọ́wọ́ àwọn babaláwo àbáfà àbí nǹkan kan tíra tẹ bá rí àwúre ló máa wà ńbẹ̀ aṣínà àwúre ẹ̀bẹ̀ àgbà ẹ̀bẹ̀ àgbà níwọ̀nba àwọn bá ẹ̀yọ̀nú ewé àgbà mẹ́ta mẹ́rin márùn-ún tó bá wá lé jọjú ẹ̀ ẹ̀yẹ kọ̀nàkọ́ná ẹ̀yẹ kòwé àtàwọn kìnnìkan ìkúdẹ aláǹgbá nǹkan kan ìkóńdẹ ètò àmọ́ nígbà tó di pé amix pé káwọn ọmọ Abẹ́òkúta máa lọ Kútọnu kọ́ máa lọ Ìjẹ̀bú kọ́ máa lọ àwọn ìlú wọ́n míì máa lọ Tógò wọ́n wá ń gba oògùn ìlú yẹn ó wá ń wọnú ra wọ́n á fi wọn ṣe tó bá ti wá pàṣípààrọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n á kọ́ sínú ìwé kan náà àwa bá ti wá dé nísìta bá ti bá a ti rò pé bóyá ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni láti ṣe é. oògùn Abẹ́òkúta kọ́ ni kápá àyàn ṣògùn. Bàbá àwọn èèyàn wá ní torí pé àwọn máa ń observe kìíní yẹn nínú ilé Ọlọ́runṣẹ̀yẹ pé bí Ọlọ́run ṣe kẹ́ àwọn Ọlọ́runṣẹ̀yẹ tó kí ló dé tí wọn ò fi bẹ́ẹ̀ ní ẹ̀mí ìgbéraga láti gbé ẹ̀mí ìgbéraga wò wọ́n ní ṣé àjẹbí ni àbí ó ti wà gẹ́gẹ́ bíi pé tó ti sọ fún bí ọmọ bàbá sọ pé ẹyẹ mọ yẹn má ṣe ìgbéraga sọ́wọ́n èèyàn kankan bẹ́ẹ̀ pé kí ló dé tí ó sì. tí ò bá ti ẹni tọ́lọ́run ò bá yé tó bá ní nǹkan á rò pé òun lòun ní àmọ́ tọ́lọ́run bá yé èèyàn á mọ̀ pé nǹkan tí òun bá ní Ọlọ́run fi pamọ́ sóun lọ́wọ́ ni bí ẹ ṣe sọ pé àwọn onígbéraga yìí ara àwọn tó máa sọ pé èèyàn ní ìgbéraga nítorí pé gbogbo ẹni tó bá ti gbé mọ́tò tó dáa kọjá níwájú ẹni tí ò ní mọ́tò onígbéraga ló máa kọ́kọ́ jọ wọ́n tún ti ń gbé mọ́tò wọn lọ tí ẹ bá rẹ́ nìkan tó bá ná ọmọ ṣẹ̀yẹ kan ní ìgbéraga ẹ bí léèrè pé kí ló fi gbéraga sí rí gbogbo wa máa ń rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni a máa ń tẹríba fáwọn àgbàlagbà ni títí dọ̀la tẹ bá ráwọn ẹ̀gbọ́n wa bọ́ ṣe tóbi tó nú ayé àlífà wa tí wọ́n gbà lórí polisi owó tó wà lọ́wọ́ wọn àti àríṣìkì tọ́lọ́ ń ṣe fún wọn tó bá jẹ́ pé bí olóṣèlú kan ni wọ́n àwọn èèyàn máa lọ jókòó lẹ́nu ọ̀nà géètì wọn ni. tàbí kọ́ wọn EFCC gan máa dààmú wọn EFCC ti máa wá wọn ní àwọn oore tọ́lọ́run ti ṣe wọ́n lè má ní cash púpọ̀ at hand but wọ́n ti gbé nǹkan rẹ̀ ṣe gan owó tọ́jẹ̀ tó láti fi já àfà ó wà lọ́wọ́ wọn àwọn alárànṣe ẹ̀sìn wọ́n jẹ̀ wà lára wọn tó túmọ̀ sí pé àwọn ìgbéraga yẹn Ọlọ́run kọ̀ ṣàánú lé wa pé ká má ríra wa bí mo ṣe rí sí ni. Bàbá ìbéèrè mi tó gbẹ̀yìn lélẹ́yìí tí a ò tó wà ní jẹ́ gbẹ̀yìn láyé lágbọ́rọ̀ Ọlọ́run ìyẹ̀ṣẹ́ nílé kéwú tàbí ẹni ọ̀wọ́n tẹ̀ ń kọ́ ní kéwú tẹ̀ ń fún ní mọ́. ní èmi ò yàtọ̀ àwọn ẹ̀gbọ́n mi gbogbo wọn pátá ni wọ́n ní Abdulateef lẹ́kọ̀ọ́ wọn ní mọ́sálásí ńlá Central Mosque wọn ní ilé kéwú wọn náà ọmọ kéwú tó pọ̀ tó wà nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ àtàwọn tó ń gbé abẹ́ wọn àléfà wa náà níbẹ̀ Abdulrahman Suleiman Tohib àti gbá bẹ́ẹ̀ lọ èmi gan fúnra mi ní ẹ̀yìn bíbá ní ìyọ̀ǹda Ọlọ́run àtànú Muhammad láti fi polongo iṣẹ́ tí bàbá wa ṣe kù bàbá àléfà Siddiq ṣe kù tọ́ wa sọ́nà ká máa ṣe mo ní ilé kéwú tọ́lọ́run jẹ́ ẹ̀ṣẹ́ tó wà ní opposite ilé wa ń bí tẹ̀bá ń lọ sí ẹ̀yìn náà rí à ń pè ní Madul Erifani Litaalim al-Arabiyya wal Islamiyya tàjẹ̀ ní àwọn ọmọlé kéwú tí wọ́n pọ̀ àjẹ̀ ní àwọn àfà tó wà competent tí wọ́n ń kọ́ wọn ní kéwú èmi náà jẹ́ máa ń join wọn ní ẹ̀kọ́ kan tó pé kò fi bẹ́ẹ̀ sáyé fèmí láti. nítorí mo máa ń rí ní status ìgbà mi tẹ́lẹ̀ ìgbà ìgbà wa ni bàbá ìwà ń ráyè sí. Ọlọ́run ló ní ìsinmi Ọlọ́run á jẹ́ fún wa ní ìsinmi tó tọ́ lásìkò tó bá tọ́. àmín bàbá ṣé ẹ máa ń ṣe boarding ẹ máa ń ṣe day àbí tó bá àwọn èèyàn lè mú yàn wá láti. àwọn ọmọ tí ẹ rí nínú compound yẹn nítorí pé ìwọ̀n mi Sùlẹ̀ Abíọ́lá ni mo fi wọ́n sí pé kọ́mákọ̀ tí wọ́n ti jáde èmi ìfẹ́ jáde secondary school tí mo rí pé kò like láti kàwé tàbí wọn kàn mọ́ kí ó dà jẹ́ ká lọ Sùlẹ̀ Abíọ́lá kó tó di pa parí ilé kí ó wá yẹn máa ń pè mí gbọ́dọ̀ stop wọn náà kó sì máa lọ ó ṣẹ̀ṣẹ̀ resume ló yẹ kó wà nílé so wọ́n máa kọ́ àwọn ọmọ kéwú lọ́sàn àwọn náà máa kéwú so gbogbo àwọn tó kù tẹ́ẹ̀ fi bá wọn ti lọ school ni àwọn kan ń gbé bí níbi àwọn mélòó kan àwọn tó pọ̀ jù wọn wá láti ta àwọn ará àdúgbò náà jẹun wá. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáyé ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ọ̀dọ̀ ọmọ bàbá wa Samodani Asheik Soliudeen Adio Ọlọ́runṣẹ̀yẹ ibẹ̀ ni a wà láti wá béèrè ọ̀rọ̀ ní ọ̀dọ̀ wọn ní àtàárọ̀ ẹ̀yin náà ti gbọ́ ìgbésí ayé bí bàbá wa ṣe lo ìgbésí ayé wọn bí àwọn ọmọ wọn ṣe lo ìgbésí ayé bí Ọlọ́run ṣe rán wọn bí wọ́n ṣe jẹ́ bí wọ́n ṣe jáde láyé àwa gbàdúrà fún yín lágbára Ọlọ́run bá ilé Ọlọ́runṣẹ̀yẹ kò ní túká ìkorò kò ní wọnú ilé Ọlọ́runṣẹ̀yẹ bàbá ká tó máa lọ àwọn èèyàn wa ẹ bá wa ṣàdúrà fún wọn kẹ́lẹ̀ bá wa kí wọn. mo kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ wa yìí látàárọ̀ kọ́lọ́ máa ṣe ní ìbàlejò àbúrú fún àwa tí à ń wí àmín àti ẹ̀yin tẹ́ ń gbọ́ náà ọlọ́ máa ṣe ní ìbàlejò àbúrú fún wa àmín ọ̀pọ̀ ló máa gbọ́ ọ̀rọ̀ tó máa fi etí burúkú gbọ́ tó yẹ pé a padà ọ̀rọ̀ jẹ́ ní inú ọkàn ló máa ń lọ àmọ́ á gba etí wọlé á wà lọ jókòó sínú ọkàn
tó bá ti wọnú etí tí ohun tó máa jọ tó bá wọnú ọkàn lọ tí ọ̀rọ̀ yẹn bá jẹ́ ọ̀rọ̀ burúkú tó lè ba ọkàn jẹ́ á lọ dá òkùnkùn sínú ọkàn tí ọkàn ẹni tó gbọ́ ọ̀rọ̀ yẹn náà tó bá fi etí burúkú gbọ́ á lọ dá ìdọ̀tí sínú ọkàn ẹ̀ àwa máa wá ro èròkérò. mo bẹ̀ Ọlọ́run etí wa àti ọkàn wa àwa tá à ń sọ àtàwa tá à ń gbọ́ Ọlọ́run jẹ́ kí ìmọ́lẹ̀ Ọlọ́run sọ̀kalẹ̀ síbẹ̀. ọ̀rọ̀ tá a sọ ìsíkìrò lẹ̀ awliyahi túnà sílò rahma mi máa sọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run tàná lórí rédíò lójú ayé ká máa sọ dáadáa kò sí ohun tó máa ń ṣẹlẹ̀ ju pé ó máa ń sọ ìkẹ́kalẹ̀ sínú ayé èèyàn. mo bẹ̀ Ọlọ́run fún ọ̀rọ̀ tá a sọ yìí kọ́lọ́n fi sọ ìkẹ́kalẹ̀ sínú ayé ẹni kọ̀ọ̀kan wa ẹni tó ń bẹ lọ́wọ́ ọmọ nínú àwọn tó ń wò wá Ọlọ́run máa ṣàlàyé fún wọn màlàbàkà àwọn tó ń wá owó Ọlọ́run pèsè owó gidi fún wa owó tó jẹ́ àrísìkí àlàálà tó yí ibà tó mọ́ tó jẹ́ àìtọ́ látọ̀dọ̀ Ọlọ́run nídìí iṣẹ́ wa Ọlọ́run dá wa lọ́lá gbogbo ohun tá à ń fẹ́ ẹni tó wà lórí ààrẹ Ọlọ́run gbé wọn dìde ọlá yìí ẹni tọ́lọ́run lo ṣóṣẹ́ àtàbà Khalifa Sidik láti fi ṣàánú nínú gbogbo ohun tá a kà kalẹ̀ ọlọmọṣẹ aláìfẹ àsìkò yìí náà ṣe bẹ́ẹ̀ fi eléyìí jẹ́rìí agbára ẹ jẹ́rìí rè láyà àwọn ẹni Ọlọ́run alifilẹ hawla wala quwwata illa billah àwọn tí wọ́n wá interview wa náà kú bẹ́ẹ̀ ọlọmọba àdótì yàn àlẹyìn wọn pásítọ̀ Ṣẹ́gun Ṣúrẹ̀tàn làwọn máa ń pè àjọdá ìgbà náà ládùúgbò ni so wọn ò jẹ́ wá tí wàá rí yẹn mọ́ tí wọ́n rí ni pé Ọlọ́run tó wà lára àwọn bàbá àwọn ọmọ àfáà yìí ó ti wà lára àwọn náà ó ti wá ń tẹ̀ fáwọn náà bó ṣe tẹ̀ fáwọn bàbá wa tó fi kú nìyẹn gbogbo ntẹ́yìn náà bí lọ́mọ Ọlọ́run ajẹ́ká yóò tẹ̀ fún wọn ìdí iṣẹ́ yìí Ọlọ́run agbẹ́yìn ga jù báyìí lọ ọ̀fà àsámkà hawasa wà ọba tó gbé sọ́mọ̀ ga gbogbo òkè lọ agbẹ́yìn ga o ajẹ́kẹ́ dúró déédéé afẹsẹ̀yìn rinlẹ̀ abóyin láṣẹ̀rí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.